ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون. الحمد لله الذي أنعم علينا بنعمة الإسلام، والصلاة والسلام على النبي السلام وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين. إن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan, Ọlọ́run ọba aláàtọ́ wá ṣe wá ní mùsùlùmí òdodo, àtọkùnrin wa àtobìnrin wa àtọmẹ́kẹ́ àtàgbà, ìsìlámù náà kọ́lọ́mọ́sàdì amọ̀délé. èyí tó ga jù nínú àwọn ìdẹ̀ra tó lọ́n ṣe fún àtàwọn orí ọ̀nà Islam. gbogbo rẹ̀ tó kù lẹ́yìn Islam, Ọlọ́run ọba aláàkànfi sìn ní fún wa ní. àwọn bẹ̀ ojúlówó orí àti ní rẹ̀ ọlọ́mọgbà kankan lọ́wọ́ wa bẹ̀. wọ́n ṣàṣewálé lórí rẹ̀ ilé ayé bí Ọlọ́run jẹ́ aṣọ rere níjọ́ àkìyàmà. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. mo kí àwọn ọmọ ìyá wa ní Island kọ́, gbogbo bí náà Island Lagos Island, mo kí gbogbo wa, pàtàkì jùlọ Ma'had Imam Malik bin Anas rahimahullah ta'ala rahmatan wasi'a. ó bẹ̀rẹ̀ lórí àwọn tí wọ́n ń ṣe ètò nípa ìdánilẹ́kọ̀ọ́. èdè gbogbo àwọn brothers àti sisters àti gbogbo àwọn ìyá wa àti gbogbo àwọn bàbá wa àti gbogbo àwọn ìyá lọ́jà àtàwọn bàbá lọ́jà àtàwọn ọ̀dọ́ lọ́jà, gbogbo àtàwọn bẹ nínú ọjà, kọ́dà àtàwọn ọmọ ọjà, kọ́lọ́mọ́sà ìwọ láàánú rẹ̀. èrè téèyàn máa ń jẹ tí ìmọ̀ ràn yàn lọ́wọ́ láti lè súnmọ́ Ọlọ́run, láti lọ lè sinmi nínú àjẹ́nà, ọlọ́mọsàdì ajẹ́. gbogbo tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa tí Ọlọ́run ṣe fún wa lóore, Ọlọ́run mọ́jọ́ ṣe okùnfà iná fún wa tó bá jẹ́ kíyámà. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run kó bá Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ pátápátá. èyí tó dáa nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́, òun náà ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an. èyí tó dáa nínú ojú ọ̀nà téèyàn máa ń tọ̀, òun náà ní súnà Ànábì wa Muhammad. tòróhùn náà ni òjíṣẹ́ Ọlọ́run tó lọ́run rán sí wa. ìtọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wa, nǹkan méjì Ọlọ́run bá aláàní kó sàlàyé fún wa. alákọ̀ọ́kọ́ òun náà ní Al-Qur'an, ẹlẹ́ẹ̀kejì òun náà ní bayanu Al-Qur'an, tí wọ́n pè ní sunna, àlàyé Qur'an. ó ṣe jẹ́ pé Qur'an àti hadisi òun náà ní ìwé téèyàn máa ń kà, téèyàn fi máa ń rí ojúrere Ọlọ́run. èyí tí wọ́n ní kágbéyẹ̀wò nírọ̀lẹ́ yìí òun náà ní nawaqidul Islam al-ashara, àwọn nǹkan mẹ́wàá tí ìmọ̀ ń ba ìsìlámù jẹ́. ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa, gbogbo náà láti ká ọ̀pọ̀lọpọ̀ àwọn nawaqidul wudu, àwọn nǹkan tí máa ń jálò àlá, tí máa ń bá lò àlá jẹ́. wọ́n bá sún àlọ́ láti bàjẹ́, bẹ́ẹ̀ bá ti títọ́ bá bọ́lẹ̀ àbígbẹ́ àlọ́ láti ṣe kíní, ó ti bàjẹ́. bẹ́ẹ̀ bá jẹ́ ara nǹkan mi àlọ́ láti kíní, ó ti bàjẹ́. bẹ́ẹ̀ bá ti sún oorun àsùnmọ́mọ́ tí ń lọ mọ́, wọ́n ní salamu aleykum tẹ́ni wa aleykum salam, àlọ́ aláyé yóò bàjẹ́. àmọ́ ètò sálámà tí wọ́n mọ̀ tí wọ́n wọlé tí wọ́n mú nǹkan tán jáde, ó bá jí yóò tán lọ́wọ́ láṣẹ. ẹ̀yọ́ máa ya nínú ẹ̀sìn wa, àwọn eléyìí ní tí ń bá lè wà lájẹ́. wá rí ìta fẹ́ sàlàyé yìí nawaqidul Islam ni, kì í ṣe nawaqidul wudu.
àwọn nǹkan tí máa ń ba ìsìláàmù jẹ́ tó jẹ́ pé èèyàn ní mùsùlùmí náà dọ́dọ̀ Ọlọ́run mọ́ tẹ́yìn bá ti karabọ̀ kan nínú àwọn mẹ́wàá tí mo fẹ́ kà yìí ipa Èṣù ti káńtọ̀ ọ̀hún lẹ́yìn náà gbogbo ohun tó fi ọjọ́ ayé rẹ̀ ṣe nínú sẹ́ẹ̀rì nílé ayé ó ti bàjẹ́ ọ̀run tí ń lọ kò ní bá nǹkan kan nínú fáìlì ẹ̀ nítorí pé ìsìláàmù tó ṣe wọn ò gbà wọlé bọ́bá ti wá dọ̀run ibo ní lọ jama ibo ní lọ nílé ìwọ náà Ọlọ́run gbogbo táwọn fẹ́ kà yìí nílẹ̀ Yorùbá yìí táwa wà yìí ẹ̀fẹ̀ là máa fi ń ṣe àkàsì kankan nǹkan mẹ́wàá wá yìí ẹni sàlàyé ẹ̀ fún wa tó mú jáde ọ̀pọ̀ ju mẹ́wàá lọ ẹ̀rí mẹ́wàá eléyìí Sheikh Muhammad bin Abdul Wahhab An-Najdi ẹ̀rí pé ẹ̀ máa ń gbórúkọ bàbá yẹn púpọ̀ Sheikh Muhammad bin Abdul Wahhab An-Najdi ọ̀kan náà àwọn àgbàfà tọ́lọ́ ń gbé dìde nílùú Maka àwọn ni wọ́n pè á sákèsí pé báyìí ṣe ń lọ yìí ọ̀pọ̀lọpọ̀ wa àti ń fi orísun wa lẹ̀ orísun wa òun náà ní ọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní odò tó bá sì gbàgbé orísun gbígbẹ́ ní oṣù kínní yóò gbẹ kò ní wúlò mọ́ ìsìláàmù tí Ọlọ́run bá aláà ní ká ṣe Ọlọ́run bá aláà jí ó yé wa yí pé ìsìláàmù tá Ànábì mú wa ni ṣe láwọn ìsìláàmù táwọn ń ṣe káàkiri àgbáyé yìí ní ti ń yàtọ̀ baba Sheikh Muhammad bin Abdul Wahhab An-Najdi àwọn Ọlọ́run ló ń sábàbí wọ́n wà nínú àwọn tó ló ń sábàbí láti wá tawájí ipe ẹ má jẹ́ àṣìṣe ṣòfò Ọlọ́run sọ Ànábì sọ ipe tẹ́yìn bá ṣe nǹkan báyìí ìsìláàmù rẹ ti ṣe kíni ó ti bàjẹ́ kì í ṣe pé àwọn ni wọ́n sọ pé bàjẹ́ tó láwọn ọ̀lẹ́nu láti sọ pé nǹkan kan bàjẹ́ àbí kí wọ́n lọ lè gbà wá látọ̀dọ̀ Ọlọ́run ni ó sọ pé bàjẹ́ Ànábì náà sọ pé ẹni bá ṣe léyìí ìsìláàmù rẹ ti bàjẹ́ ilé ayé tá a wà yìí ẹ̀yọ́ máa yá mi èyí tí ó dàrú ń bẹ̀ wọ́n náà ni pé Ọlọ́run dá wa síbẹ̀ kìí ṣe pápá ìṣeré o kìí ṣe pápá kíni ìṣeré Ọlọ́run dá wa síbẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ó ní purpose tọ́lọ́run ti dá wa Ọlọ́run bá ní wa ma khalaqna as-samawati wal arda wa ma baynahuma la'ibin Ọlọ́run bá ní ilé ayé tá a kọ́ yìí àti sánmà àti ilẹ̀ àti gbogbo tá a kó sínú ayé àtẹ̀yìn náà tẹ̀ wá ń bẹ̀ Ọlọ́run bá ní èmi Ọlọ́run bá ò ṣeré o mo sírọ́ọ̀sì lérí tí ń ṣe ó ní purpose ó sì ní ìdí pàtàkì tó ń fi dáyé Ọlọ́run wá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun Ọlọ́run bá ní ẹ̀rọ àwọn èèyàn ọmọ èèyàn lọ́kùnrin lóbìnrin àwọn bàbá tèmi àwọn bàbá wọn àwọn ìyá wa àti gbogbo àwọn àbúrò wa ọmọ wa gbogbo àwọn tá a jẹ́ èèyàn Ọlọ́run ní mo dá yín nítorí kẹ́lẹ́ sẹ̀sẹ̀ ní ayé tọ́ ẹ̀sìn tí Ọlọ́run ní ká wá ṣe yìí ó ní wa ma umiru illa liya'budullah Ọlọ́run bá ní àpáyín láṣẹ ká wá ṣe kankan lé ayé ń bí illa liya'budullah ìbádà látòrí ẹ̀dá yín ẹ wá ṣe ìbádà wa pọ̀ táwọn yẹn ń ṣe kálukú ọmọ ọlọ́run ṣèjọsìn ilé ìjọsìn pọ̀ ibi wọ́n ti ń bọ ère wọ́n ní ilé ìjọsìn ni ibi wọ́n ti ń pàtẹ́wọ́ tí wọ́n pe Jésù lọ́lọ́run àwọn náà wọ́n máa sọ pé àwọn ṣèjọsìn ni ní mọ́ṣáláṣí wọ́n làwọn ṣe kíni wọ́n làwọn ṣèjọsìn ìjọsìn pọ̀ ọlọ́run wá ní inna dina indallahil islam ọlọ́run bá ní islam nìkan òun náà lẹ̀sìn lọ́dọ̀ tó wọn ọlọ́run òun lẹ̀sìn tó wọn fẹ́ ká ṣe kíni tó wọn fẹ́ ká ṣe ìtumọ̀ ní pé wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ wọ́n sì bá wọn ṣe christianity wọ́n sì bá wọn ṣe kọ̀lẹ́sìn àwọn kan bí àwọn ọlọ́bì kankan àwọn táwọn yìí náà kèfèrí ni wọ́n ẹni tí ó bá ti sin ọlọ́wọ́n ọba kèfèrí wọ́n ń pè ìfẹ́ inú rẹ̀ tí ń sin náà tí ò jẹ́ ọ̀sìn kankan èṣù náà ni ń sin èṣù ni ẹ̀yọ́ mayami ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n ọba wa ọjọ́ ń lọ dojoojúmọ́ làwọn yẹn ń kú dojoojúmọ́ là ń fira wá lẹ̀ ọlọ́wọ́n bá aláwọ̀ sọ fún wa pé ilé ayé tẹ wá yìí ẹ gbọ́dọ̀ mọ́ mùsùlùmù kú o ó ní yā ayyuhalladhīna āmanū ittaqullāha haqqa tuqātihi ó ní wa lā tamūtunna illā wa antum muslimūn ọlọ́wọ́n bá ní tọ́ ọ̀kan tó wọ́n béèrè lọ́wọ́ yín tẹ́ bá ti jáde ilé ayé ó náà ní islam ẹ gbọ́dọ̀ kú láì jẹ́ pé ẹ kú sínú islam ṣé rí islam tí ọlọ́wọ́n bá ń rìn fáàsì ń bẹ̀ yẹn islam tá nàbì ṣe kí ni tá nàbì mú wa tọ́ kì í ṣe islam táwọn àwọn èèyàn rọ islam lé ní jàmáà tí kálukú náà máa pè ní ẹ̀sìn ìpè tẹ́ bá ti ṣe léyìí ẹ̀sìn ni tẹ́ bá ṣe léyìí ẹ̀sìn ni tẹ́ bá ti ṣe léyìí ẹ̀sìn ni. àwọn awo inú àkọọ́lẹ̀ tá ànábì fi kalẹ̀ àkọọ́lẹ̀ mélòó la ànábì fi kalẹ̀ jama
àkọọ́lẹ̀ méjì kitaballah wa sunnati èyí tá a bá ti bá nu Qur'an lẹ́sìn èyí tá a bá ti bá nu hadisi lẹ́sìn èyí tá a bá ti bá mẹ́ẹ̀ kì í ṣẹ̀sìn Ọlọ́run ọba wa tá a bá wá ṣe àwọn ẹ̀sìn yìí náà bóyá Ọlọ́run ṣe ní a ṣe tá a ṣe bá nábì ṣe ní a ṣe àwa ń tara bọ̀ ọ̀kan nínú àwọn kan mẹ́wàá tí mo fẹ́ kà yìí wọ́n ní ẹ̀sìn náà ó bàjẹ́ èèyàn ní mú déwájú Ọlọ́run ọba mọ́ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó pa wá láṣẹ ó ní káwá sin òun ibi tí ayé wa burú délé ní níbi tí wàhálà dé lé ní lérí ilẹ̀ ayé tó bá ní òsì wàhálà ń tara wa ni wàhálà ti dé wàhálà bá ṣe jẹ bá ṣe mu ẹwà àwọn èèyàn ṣe ń rìn káàkiri jama ká tó débi tá a jòkó sí jama mo ní àyè débi àlọ́ náà wọ́n ló kù díẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n rìn káàkiri bí èrò yìí kí làwọn káàkiri jama owó èèyàn sì gbọ́dọ̀ jòkó lé tó bá jòkó lé ebi ọ̀pá yóò sunkún kọ́dà ó lè padà ní high blood pressure tí ó bá rọra yóò padà ní stroke tí ó bá rówó ná tí ó bá rọra gan yóò padà wá dèrò sàárè wọn ní kí lọ́pàá wọn ló sì ló ṣe kíní òsì lọ́pàá ṣé wàá rí bá a ṣe wọn lọ tá à ń bọ̀ náà ẹ má jẹ́ àgbàgbé tọ́lọ́run torí ẹ̀ dá wa ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ dá wa torí ẹ̀sìn gbogbo lílọ bíbọ̀ wa ẹ má jẹ́ àgbàgbé ẹ̀sìn ẹ má jẹ́ àgbàgbé ẹ̀sìn ẹ dákun básìkò òrùn bá ti tó ẹja tilẹ̀kùn ká lè kírun torí bá ọba kírun ọba yìí dákẹ́ gbogbo wàhálà tó ń ṣe ni àwọn tí ọ̀bọ ṣe ni wọ́n máa jẹ́ ìwọ́n máa lọrin ló fìfo láì nímọ̀ kankan déwájú Ọlọ́run ìran wọn sì ní ká mú wá sọ̀run wa tẹ̀sìn ẹ wá rí ẹ̀sìn tá a mú lọ sọ̀run yìí ní tí wọ́n ń bàjẹ́ ká tó kò láyé látara pé à ń karabọ̀ kan nínú àwọn iṣẹ́ mélòó nínú àwọn iṣẹ́ mẹ́wẹ̀ẹ́ wáyé alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ẹ̀yàn màyá mi òun náà ni aṣíríkù billah à ń ṣẹbọ sọ́lọ́run nílẹ̀ Yorùbá yìí táwa wà yìí à ń ṣẹbọ àwọn tí ò ṣẹbọ àwọn díẹ̀ báyìí kí ni wọ́n pè lẹ́bọ òun náà ni taswiyatu ghayrillah billah fima huwa min khasaisillah nǹkan tá a mọ̀ pẹ́lú ọba nìkan ló lè ṣe káwá gbà pé ẹnìkan lè ṣe nínú àwọn ẹ̀dá Ọlọ́run ká gbé Ọlọ́run ọba àti ẹrú rẹ̀ sí ipò kan náà Ọlọ́run ò ní gbà o Ọlọ́run ò ní gbà o Ọlọ́run ò ní gbà torí ìgbà tí ń dá sánmà òun nìkan ló dá ìgbà tí ń dálẹ̀ òun nìkan ló dá afaman yakhluqu kama la yakhluqu Ọlọ́run ọba ní èmi tí ń dá nǹkan tí mo dá gbogbo yín àti ẹni tí mo dá ṣé àwa jọra wa ṣé kìrìyẹ́tọ̀ àti kìrìyẹ́sà máa ń ṣẹgbẹ́ Ọlọ́run wà lọ́tọ̀ gbogbo tó kù pátá màláìkà àlìjànú àwọn èṣù àwọn ẹyẹ àwọn ẹranko àwọn ẹ̀dá lọ́kùnrin lóbìnrin pásítọ̀ àfà babaláwo ìyá jẹ́ ìyá oṣó oyè gbogbo wa pátá igi irin ẹyẹ kòkòrò àwa wà lọ́tọ̀ Ọlọ́run nìkan lọ́ba dẹ́dà gbogbo tó kù yẹn ẹ̀dá Ọlọ́run ni Ọlọ́run wa ní ẹ wá gbé èmi àtẹ̀dá mi ẹ gbé sí ẹgbẹ́ ara wọn bẹ́ẹ̀ bá ń ṣe ìsìláàmù tí ń bá ń ṣe ìbọ̀rìṣà ìsìláàmù rẹ ti bàjẹ́ ìtumọ̀ ẹni pé o ò lè máa ṣe ìsìláàmù kó tó máa ṣe gbéyàwó o ò lè máa ṣe ìsìláàmù kó tó máa bá wọn lọ́wọ́ nínú òòṣà ẹ̀yọ̀ o ò lè máa ṣe ìsìláàmù kó tó bá wọn lọ́wọ́ níbi òòṣà Ọ̀ṣun o ò lè máa ṣe ìsìláàmù kó tó máa bá wọn ṣe ìbọ̀rìṣà Ògún ṣé ẹ mọ̀ pé tí wọ́n bá gbé ọdún ẹ̀yọ̀ báyìí tí wọ́n bá ní ọdún ẹ̀yọ̀ dé ẹ̀rí pé àwọn alájà ni wọ́n máa ṣe ẹran ni wọ́n máa jẹ ẹran ni wọ́n máa lọ lọ́wọ́ bọ̀ ṣé láwọn alájà àwọn mùsùlùmí yẹn tí wọ́n ń wá mọ́ṣáláṣí tán tó ń sọdún ẹ̀yọ̀ yẹn ọdún ẹ̀yọ̀ tó ń sẹ́yìn ti bà sílámù wọn jẹ́ ojú kan làdá sí kínní làdá ní Ọlọ́run ní iyyaka na'budu Ọlọ́run ní ìwọ nìkan ṣoṣo láàmà sí kínní láàmà sí ibi tó ń sọ nígbà tó ń gẹrun nìyẹn àbí nígbà tá à ń gẹrun kí là ń sọ iyyaka na'budu ìwọ nìkan ṣoṣo làwọn mọ̀ sí nígbà jáde mọ́ṣáláṣí ọ̀rọ̀ rí bẹ̀ mọ́ àdáwò tó sì fà á ni pé báwọn mùsùlùmí ṣe ń ṣẹbọ náà ni wọ́n wo àwọn àfáà kan láwòkọ́ṣe tí wọ́n ń jẹ́ àfẹ́ ẹlẹ́bọ àwọn àfẹ́ ẹlẹ́bọ tá a wí yìí àwọn ni wọ́n sọ fún alájà pé orò òdílé ọba ẹ̀sìn jẹ́ o orò sì ní èṣù ni Allah ló ní ká máa sìn wọ́n ní ká máa sìn èṣù ìwọ lọ́wọ́ wa gbìyànjú tó rí pé la ilaha illallah rẹ̀ ò ṣe kí ni kò bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ la ma'buda bi haqqin illallah
ipò ọlọ́run nìkan tá à ń ferí kalẹ̀ fún èmi ò ní ferí kalẹ̀ fún nǹkan mi ìmọ̀ tí ń fi lọ lè bọ́ lọ́n yìí sì ní bá wọn dáwó síbẹ̀ torí wọ́n tó ń dáwó Ọ̀ṣun tó ń dáwó Ẹ̀yọ̀ ìwọ náà ẹ̀jọ́ ń ṣe ni owó rẹ̀ ní ojú ọ̀rọ̀ fún ọ láti ṣe kíni láti ṣe ẹ dákun torí tọ́lọ́wọ́n ọba á kú àwa nìkan ní ọ̀wà nù sáré ẹnìkan ò ní gbà wá lẹ́ńbẹ̀ lẹ́yìn ọlọ́ mọ́rọ̀ búkà wọn kọ béèrè tá a bá gbé ẹsẹ̀ sáré tá lọ́wọ́n ọba rẹ̀ tó o bá ní nǹkan mìíràn tó ń bọ̀ yàtọ̀ sí ọlọ́wọ́n ọba òní rẹ́sì fọ̀ ha lọ́sọ wọ́n wà la irin mọ́ lérí wọ́n ní irin yẹn ó dàbí òdùrọ̀ ni wọ́n ní gbogbo ẹ̀dọ́ ọlọ́run tọ́lọ́run dá ní ọgbọ́ gbà lẹ́yìn àlìjánu àtẹ̀yàn nìkan ní onígbọ́ ọwọ́ abẹ́rẹ́ ìyanu ọwọ́ àjẹ́ fatisi tọ́lọ́run ipa yẹrẹ nínú sáré tọ́wọ́ adijọ́ kíámà tọ́lọ́run bá wá gbé àdìdẹ ọwọ́ àwọn náà òní wọ àlìjánu ọlọ́run ó sì ní jáde nínú náà mà nítorí pé ọlọ́run inna Allaha ọlọ́run lóhun la yaghfiru an yushraka bihi ẹni bá ní nǹkan mìíràn tí ń sìn ti ń bọ̀ ó gbé sínú yàrá ni o ó gbé sínú wardrobe ni o ó gbé sínú yankulẹ̀ ni o àbí wọ́n ní ojúbọ tí wọ́n ti ń lọ lè bọ́n tí wọ́n ń bọ̀ yẹn ọlọ́run ní tí wọ́n bá ti kú lórí ẹ̀wọ̀n ní fèrèjì wọn torí wọ́n ti ní nǹkan míì tí wọ́n fi ṣẹ́gbẹ́ òun ọlọ́run èyí tí wọ́n wá lọ́dọ̀ bòrìṣà yẹn ibo lọ́yẹ̀ kan wá lọ ọ̀dàlá sí àlá tóun lọ́ da yín ẹni dání làwọn lọ lè bá kádàrá yóò sì sí ní ọwọ́ wọn ọwọ́ àlá ní kádàrá wà gbogbo tí ìṣẹ̀lẹ̀ ńlẹ̀ ayé àlá nìkan ló wà ní in control ọlọ́run ní wàyà gífúrú màdúrà dáàdì kẹlẹ́mà yẹ̀ṣà àti ìbá ṣẹ̀ṣẹ̀ mi tọ́wọ́ yàtọ̀ sí ẹbọ ó bá wò wọn ọlọ́run lè fi jìyàn abẹ́lẹ́bọ ọlọ́run ní kò ní wọ àlìjánà kò ní wọ àlìjánà iná ni ó ṣe kí ni iná ni ó wọ̀ ẹ̀yọ́ màyá mi ọlọ́run ní wàlọ́wọ́ aṣọ́rakú ọlọ́run ọba ní gbogbo àwọn anábì ọlọ́run ọba tán bá tara bẹ́ bọ́ lẹ́yìn gbà tán ti dá mi mà tán tí wọ́n ní kankan nínú àwọn ẹbọ ìdílé tí wọ́n ń bọ làhábìtọ̀ anahum makanu ya'malun gbogbo iṣẹ́ wọn bàjẹ́ pátápátá Suratul An'am àyà 88 lọ́lọ́run ti ṣe kí ni lọ́lọ́run ti sọ bẹ́ẹ̀ tẹ̀gbẹ́ mọ́mọ́ yà wá sí ibi wọ́n ti ní ìbáṣẹ bọ gbogbo iṣẹ́ ṣe kí ni iṣẹ́ ọ̀bàjẹ́ sàrà mọ́sálásí ájì ààwẹ̀ tá a bá ṣe ń gbà yìí àwọn ẹlẹ́yọ̀ láwẹ̀ ẹ má tijú láti sọ fún wọn tọ́lá àwọn àfáà tí wọ́n kó wọn káàkiri ò ní sọ fún wọn ẹlẹ́yọ̀ ní hajj tó bá lọ wọn ò kọ́ lẹ̀ torí àti gbọ́ yín nínú Suratul An'am pé ọlọ́run bá ní ẹni bá ti mẹ́bọ mọ́ ìjọsìn rẹ̀ ìjọsìn yẹn ó bàjẹ́ a jẹ́ pé àkọ́kọ́ ni tí ń ba ìjọsìn jẹ́ kí ni jama òun náà ni ẹbọ ọbẹ̀ lérí kéèyàn máa ferí kalẹ̀ fún òòṣà kéèyàn máa kúnlẹ̀ tí òòṣà kéèyàn máa tọ́pọ̀ sí òòṣà kéèyàn máa bí ajá sí eré ògún kéèyàn máa jáde ètùtù àwọn àgbà gbogbo eléyìí ni wọ́n ń pè ní ìbọ̀rìṣà ẹ̀yọ́ máa yá mi anabi wa Isa aleyhi salatu wa salam kọ́lọ́n bá wa yọ́nú sí wọn anabi wa Isa táwọn ìyàwó yẹn ti mú ní olùjọ́sìn ó sì sọ pé ẹ má sìn èmi o ọlọ́run ọba yìí ni ká ẹ máa ṣe kíni ká ẹ máa sìn anabi Isa ni wọ́n pè ní Jésù ẹni tó bá ní anabi Isa òun náà ní ọlọ́run ọba òun onítọ̀hún ó ti ń bọ̀rìṣà àbọ̀rìṣà ni torí ti sọ anabi Isa di ọlọ́run ló sì dá ìyá anabi Isa ọlọ́run ló dá anabi Isa náà anabi Isa gbọdọ̀ jọ ọlọ́run torí pé wọ́n bí i ni wọ́n dá a ni ẹni dá a ni ọlọ́run tọ́wọ́n jẹ́ pé wọ́n bá lọ ọlọ́run ni wọn ò ní lé lọ sánmọ̀ wọn ò ní lé lọ bó sánmọ̀ ọ̀tá ló lé lọ sánmọ̀ jàmá wọn ò ní láwọn fẹ́ fìyà jẹ ọ̀tá ló lé lọ sánmọ̀ nígbà ọ̀tá pọ̀ tí wọ́n fẹ́ pa lọ́lọ́wọ́n bá ní Jìbìrì lọ lè mú ẹrú mi wá sí sánmọ̀ ọ wà lókè sánmọ̀ dàárọ̀ yìí àbí dèrọ̀lẹ́yìn ní kí n sọ àbí dèrọ̀lẹ́yìn ẹni bá láàánú ànábì Ìsá ti dé olódo ni ẹni bá láàánú ànábì Ìsá ti kú olódo ni àyà tó gbé lòkè bá lọ́rọ̀ fún àwọn láwìn lẹ́yìn ara àyà wo ló sọ̀kalẹ̀ ibo ló sọ̀kalẹ̀ sí ọ̀dọ̀ àwọn ta ló gbé ìlú wo ni níbo kú àwọn wo ni wọ́n kẹ́nu sí làwọn wo ni wọ́n sin ànábì Ìsá ń bẹ lókè níbo ni wọ́n sin sí ẹ̀yọ́ ọmọ ìyá mi ẹni tí ń lọ chọ́ọ̀chì kí ni lọ lè bọ́ ànábì Ìsá wa qala al-Masihu ọlọ́run bá ní ànábì Ìsá ń sọ pé ya bani Israel ẹ̀yọ́mọ Israel u'budu Allaha rabbi wa rabbakum ọlọ́run ọba tí ń tọ́ mi tí ń fún mi jẹ tí ń fún mi mu tí sì ń tọ́jú ẹ̀yin náà òun ni ẹja sìn nítorí sọ fún wa kó tó kù láyé nìyẹn kò ní ẹ máa pè mí lọ́lọ́run ẹ máa pè mí ẹ máa sìn mí ẹ máa pè mí lọ́lọ́run àbọ̀mọ́ ọlọ́run ọwọ́ ni innahu man yushrik billah ànábì Ìsá ní sọ̀rọ̀ ó ní gbogbo ẹni tó bá ní kankan tó wá ń bọ tó gbà pé ọlọ́run ọba ni tó wá fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run faqad harrama Allahu alayhi al-janna àlìjáná ọlọ́run ti dèwọ̀ fún kò ní wà àlìjáná ọlọ́run wa ma'wahu an-nar ọlọ́run ti di ọmọ aná iná ní ọwọ́ ta ní sọ bẹ́ẹ̀ jama ànábì Ìsá ní sọ bẹ́ẹ̀ fáwọn ìjọ rẹ̀ kó tó lọ sámà ẹni tí wọ́n lọ sọ́ọ̀sì kíni ìsìlámù rẹ̀ ti ṣe kíni ìsìlámù rẹ̀ ti bàjẹ́ alájà wọ́n lọ sọ́ọ̀sì máa o alájì wọ́n lọ sọ́ọ̀sì máa o mọ́sálásí ní ilé ìjọsìn tiẹ̀
ibẹ̀ ló ti sin ọlọ́run ibẹ̀ ló jòkó ló ti bẹ ọlọ́run kọ́lọ́n bọ́ ṣẹ́gun ìṣòro rẹ̀ sórí ibi tó lọ́hùn ìṣòro gan ni wọ́n rán lọ́hùn àwọn oníṣòro gan ni wọ́n máa lọ bẹ̀ ẹ mọ̀ wẹ́lá wọn náà wọ́n ní ẹgbẹ́ ṣòro wa àwọn oníṣòro ni wọ́n máa lọ wọ́n náà wọ́n tó wá jẹ́ àwọn oníṣòro mọ́ torí wọ́n ìgbà tí wọ́n ti dọ́lọ́ mà tó sì ń ṣe Islam tó ń kírun ó níṣòro challenge lónìí ọlọ́run máa ń mìyàn wò kò sẹ́ni tọ́lọ́run yìí mì wò kò sẹ́ni tọ́lọ́run yìí mì wò àwọn ẹbí ọlọ́run mì wọ́n wò ọlọ́run mì wọ́n náà mímì yẹn ò gbọ́dọ̀ wá ṣubú nípa sẹ́ mi ọba yìí ọmọ dóná ni pé alọ́lọ́ àní láìláha ìlàlá èmi ò ní lọ bìkan láìlá alájẹ yẹn sì wòran alájẹ yẹn wòran rí gbá yín ní àní láìláha kò sẹ́yìn ọlọ́run ó sì jẹ́wọ́ bóun ṣe jẹ́ fún ọ nítorí pé àwọn mọ̀ pé wọ́n yíra kọ́dọ̀ amúra bí nǹkan kan bá ti fẹ́ ṣẹlẹ̀ ẹnìkan ní ó pàṣẹ ẹni tètè máa ṣẹlẹ̀ ní ayé lókè sánmà ni ó sì ti pàṣẹ fa innama yaqulu lahu kun fayakun máa rí báyìí yóò sì máa rí bẹ́ẹ̀ kò sí tó ṣẹlẹ̀ tí yóò jẹ́ pé ọlọ́run ní màsí ọlọ́sìn lágbára lérí ẹ̀ tó bá ti wá dúró ọ padà wá rẹ́rìn wabashiri sabirin ọlọ́run bá ní ẹni bá ń ṣe sùúrù lérí àdánwò ọlọ́run ní padà dunnú ẹni yóò bá ṣe sùúrù ńkọ́ yóò lọ sọ́ọ̀sì. àwọn náà máa wá ṣe pé eléyìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ gbala ní méjì ló ti wà ní mọ́ṣáláṣí ọlọ́run iyyaka na'budu ẹ sọ pé ìwọ nìkan ṣoṣo la máa sìn ẹ̀sìn nìyẹn wa iyyaka nasta'in tàbá sì níṣòro ọ̀dọ̀ rẹ̀ láwọn ṣe kí ni ọ̀dọ̀ rẹ̀ láwọn wá ìrànlọ́wọ́ wá ló ṣe jẹ́ pé nínú ìsìláàmù ló ti máa sin ọlọ́run nìkan tó o bá sì níṣòro ibo ló máa wá bayọ sí ibo ló ti máa wá bayọ nínú islam tó o bá ti mọ̀ pé ọmọ tó kà wá pe àwọn àfa súnà oní nǹkan báyìí ń ṣe mí kí ni mo lè máa ṣe nǹkan báyìí ń dààmú mi kí ni mo lè máa ṣe nǹkan báyìí ń ṣẹlẹ̀ kí ni mo lè máa ṣe ládùúgbà kò sí ìṣòro kan tí a nílé ayé tọ́lọ́hún ti fi kàn nábì kò wá sí ìṣòro kan tá nábì ti fàdúrà rẹ̀ lè fún wa. ẹ má jẹ́ àṣẹbọ o alákọ̀ọ́kọ́ nìyẹn ẹbọ máa ń gbéyàn kúrò nínú kíni bẹ́ẹ̀ bá ní èrè tí ń bọ àbẹ́yẹn ní òòṣà tí ń ṣe èèyàn ní màláìka ní àbígi abẹ́rin ìsìlámù rẹ̀ ti bàjẹ́ o aláàjì tí ń lọ bí ọdún ọ̀ṣun kò ní ìsìlámù o ẹ má tán o aláàjì àti bá wọn sọdún ẹ̀yọ̀ kò ní ìsìlámù o ẹ má tán o bọ́lá mọ́kà wọn ní kọ́ lẹ̀ fún o torí pé ẹbọ tí ń ṣe yẹn ó ti bà ìsìlámù rẹ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn nínú alákọ̀ọ́kọ́ yẹn náà ààrẹ náà ni ká máa rúkú fẹni tí ìsọ ọlọ́run ká máa fẹ́rí kalẹ̀ fẹni tí ìsọ ọlọ́run ká fẹ́ ṣàdúrà ká máa pe àwọn ayé ká máa pa àwọn àjẹ́ ká máa pa àwọn oṣó pé ká ṣàánú wa ká máa pẹran ká máa mẹ́ran káàkiri ẹran dúdú ibi ká bá wa fi bọ èṣù tá a fẹ́ kó ṣe ń tàn wá fún wa nígbà bí wọ́n lè jọ́sẹ̀ dúdú wọ́n bá ti wọ́n kàn ní ẹ̀ẹ́sẹ̀rí ọ̀sẹ̀ yìí yóò ní bùkátà sí àkókò ńlá kan bàbá ti dú àkókò yẹn wọ́n ro ẹ̀jẹ̀ rẹ̀ sí ọṣẹ yẹn èṣù ni wọ́n ń fún lẹ́mìí yẹn òun ni wọ́n ń fún lẹ́jẹ̀ yẹn ẹbọ ni ọlọ́ni fasọ́lì rọ̀bíkà ọlọ́ni ẹ kírun fún mi nìkan wọ́n har ẹ sì pẹ́ran fún mi nìkan ẹ má pẹ́ran fún èṣù ẹni tí ń kírun tí wọ́n bá fẹ́ràn bọ òòṣà àbí wọ́n bá fẹ́ràn sọ̀gùn ìsìlámù rẹ ti ṣe kíni ìsìlámù rẹ ti bàjẹ́ ọlọ́mọdé ìsìlámù ọ bàjẹ́ o jàǹjàǹ kòókò àdánwò tí mo yàn lè kiri bọ́n tí islam fi bàjẹ́ kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa alákọ̀ọ́kọ́ nìyẹn ẹja máa ka okùn mélòó jama okùn mẹ́sàn-án àbí okùn mẹ́sàn-án ni àwẹ̀ tí ń gbòòyìn ni mélòó lóko okùn mẹ́sàn-án. Number 2 man ja'ala baynahu wa bayna Allahi wasa'ita yad'uhum wa yas'aluhum shafa'a wa yatawakkal alayhi kafara ijma'a gbogbo ẹni tó bá fi nǹkan kan sáàrin wọn àtọ́lọ́ nínú àwọn ẹ̀dá ọlọ́run ipe àwọn ẹni yẹn àwọn lò wọ́n máa gbé bùkátà lọ́dọ̀ wọn àwọn yẹn ni wọ́n máa bá wọn gbé lọ́dọ̀ ọlọ́run intermediary kọjá mọ́ a ní lágbájá ta ló ń pè tó fẹ́ kọ́ bí àbùkátà rẹ̀ ó láwọn àgbà ni a níbo làwọn àgbà jẹ́ ó láwọn àgbà súnmọ́ lọ́hùn wọ́n ní bẹ́ẹ̀ bá ti pè àwọn àgbà wọ́n bá yàn sọ fún ọlọ́run pé a nídìí owó ṣé wọ́n dàbí pé ẹni wọ́n ń pè yẹn òun kọ́ yẹ ká máa ṣe kíni ó yẹ ká máa pè ọlọ́run ọba ló yẹ ká máa pè dàrẹ́tì nítorí pé òkè sámà lọ́lọ́run ṣe kíni lọ́wà yín wá ń gbọ́ gbogbo ohun ẹ̀dá rẹ̀ tí ń ṣe kíni tí ń pè é àwọn kèfèrí Mákà ni wọ́n máa ń ṣe báyìí
Ànábì wa ní ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ẹ má ṣe o tẹ́ bá fẹ́ ṣàdúrà Ọlọ́run ẹ pè ẹ má pè màláyíkà kó bá yín sọ fọ́lọ́run ẹ má pè ànábì pé ànábì ti kú àbí ẹ̀ tí máa ń bẹ láyé èyí lè ní bá wọn ṣàdúrà àmọ́ ti kú káwá máa pe òkú kọ́ bá wa pe ọba àlàyé bí irú àwọn tó jẹ́ pé wọ́n láwọn ò lè dọ́dọ̀ bàbá àtàwọn àfi táwọn bá gbé ọ̀rọ̀ àwọn látọ̀dọ̀ ọmọ wípé ipasẹ̀ ọmọ lẹ́gbà dọ́dọ̀ bàbá ẹ rí i pé ìròrí àwọn tí èsè muslim ni àwọn náà ti wá bá dé inú islam lẹ́nìí òun náà ní ká máa gbé àwọn ṣéwù sáàrin àwa àti ọlọ́run wípé èmi ń tèmi o èmi ò ní pe ọlọ́run ṣéwù lèmi ọmọ kì í pè tí màá ti wá ń pe ṣéwù yóò máa bá mi pe ọlọ́run ọlọ́sìn wà nánú akrabu ilayhi min hablil warid ọlọ́run bá ní mo súnmọ́ yín ju ká san ọrùn lọ ibi èèyàn súnmọ́ mi ju ká san ọrùn lọ èyí sì wá ń pe ṣéwù kàwọ́lá ibi kọ́ bá mi sọ fún ẹni tó súnmọ́ mi ju ká san lọ ẹ rí i pé eré ti fẹ́ ó ti fẹ́ lọ kọ́mọ́ bá wàá dàrú ló já máa ṣe kíni ló já máa ṣàlàyé wọ́n ní ọ gbọ́dọ̀ pé ọlọ́run dàrẹ́tì ọlọ́run ọmọ rí o àwọn ẹ̀yà ayé o ẹ̀yà àgbà o ẹ̀yà alálẹ̀ ilẹ̀ yìí ẹ bá wa ṣe nǹkan báyìí táwọn yẹn bá lọ sínú gbèríko àbí wọ́n lọ sínú dẹ́sàtì lásìkò ànábì tí wọ́n fẹ́ sọ̀kalẹ̀ ẹ̀rù máa ń bà wọ́n torí àwọn àlìjànú tí wọ́n ń pè ní olúgbó ẹ̀rù máa wá bà wọ́n wà ní yá sayyida hadal wadi àpèwọ́ olúgbó wà àlìjànú ọ̀gá tó wà ń bí mọ́ṣáì ràn wá lọ́wọ́ káwọn ọmọ rẹ ọmọ ṣe kíni kí wọ́n mọ̀ kọlù wá o ànábì ni ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ànábì ni ẹ bọ́ lẹ́yìn ṣe yẹn olúgbó kẹ́ẹ̀pè nínú olúgbó bá kú tálẹ́ máa pè ọlọ́run ọba aláàtí mẹ́lógún sẹ́wọ̀n lọ́yẹ kẹ́ẹ̀pè kọ́ wá daṣọ ààbò rẹ̀ sí kíni kọ́ wá dàbò yìí ànábì ni tẹ́ bá dé ìlú kan tẹ́ ẹ̀ dérí ẹni a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa ànábì tẹ́ bá wí mẹ́ta aburú ni ṣèyí tẹ́ fi kó mbẹ́ ìmọ̀ fi àwọn èèyàn sáàrin àtọ́lọ́wọ́n ọba yìí àwọn mí àfànàbì sáàrin wọn àtọ́lọ́wọ́n pé yá Muhammad ṣàánú wa àwọn mí àní yá Isa wí Jésù olúwa wa àwọn ní ta ló dá Jésù wọn ní olúwa ní kí ló dé ìpolówó dàrẹ́tì wọn ní Jésù yẹn ní ọba wọn sọ fún olúwa ọlọ́run ní wa qala rabbukum ud'uni ọlọ́run ní èmi ní ẹ ṣe kí ni ẹ pè astajib lakum èmi náà yín dà yín lówó gbogbo bí tẹ bá wà yín dà yín lọ yìí tí wọ́n ṣe yẹn ti takò tọ́wà nínú Al-Qur'an ọlọ́run wá jẹ́ yíwa pé tí wọ́n ṣe yẹn ẹbọ ni o ọlọ́run bá aláàyè sọ fún wa yìí pé wa ya'buduna min dunillahi ma la yadurruhum wa la yanfa'uhum àwọn tí ò lè kánira kó fún àwọn òsèlè sìn wọ́n láǹfààní àwọn yẹn ni wọ́n mọ̀ ṣe kíni ni wọ́n mọ̀ sìn wa yaquluna wọ́n mọ̀ wá sọ pé àwùlà ṣẹ́ni gbogbo àwọn táwọn ń pè yẹn shufa'auna indallah àwọn ni wọ́n fẹ́ ṣìpẹ̀ wa lọ́dọ̀ ọlọ́run àwọn ni wọ́n bá wa jíire bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run ní ó fi ṣàánú wa Ànábì ni ẹ máa ń sọ yẹn máa kọ̀dá ẹ má tún gba ibì kan lọ sọ́dọ̀ ọlọ́run ẹlọ́dọ̀ ọlọ́run directly ẹni táwọn afáàná ọmọ sọ mi pé àṣìwọlé ìwọlé lọ́dọ̀ ọlọ́run pọ̀ wọ́n mọ́ rí àwọn bàbá ló sì ṣe àtẹ̀gùn àwọn bàbá yẹn lọ́mọ wá porúkọ wọn wọ́n máa bẹ̀ wọ́n àwọn ni wọ́n wá bọ̀ sọ fún ọlọ́run wọ́n ní tí wọ́n bá fẹ́ rí Buhari ebi Ọ̀ṣínbàjò ló ṣe kí ni lọ́lọ́ lè bá wọ́n wá ń fi ìjọba sánmà wọ́n fi ń wé ìjọba bó ìjọba Nàìjíríà ọlọ́run nídìí sẹ́kítírì kó tó ṣiṣẹ́ sọlọ́run nídìí dẹ́bùtì kó tó ṣiṣẹ́ nígbà tí dẹ́bùtì ò tí ì dé ta ní ṣiṣẹ́ ta ní darí sánmà tilẹ̀ ọlọ́run bá onífàìsì jama la sharika la fi mulkihi nídìí bẹ́ẹ̀ eléyìí ẹbọ ni tá a bá mọ̀ ẹni bá ń ṣe ẹlẹ́bọ ni ẹni tí ń lọ lè sọ fáwọn ayé pé ayé ẹgbà mílẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́bọ ni ẹ̀yin ṣé wọ ẹgbà mílẹ̀ ẹlẹ́bọ ni ọlọ́run bá ní walladhina takhadhu min duni awliya ma na'buduhum gbogbo àwọn tó wá mọ àwọn wòlíì àwọn ọ̀rẹ́ wọn mú wọn lẹ́ni tá a sìn illa li yuqarribuna ila Allahi zulfa wọ́n mọ̀ wá sọ pé ma na'budu wọn àsìn wọn àgbára lé wọn àgbẹ̀ wọn lọ́lọ́run àkànfẹ́ kan sí kí ni kí wọ́n sún wa mọ́ ọlọ́run ni ọlọ́run bá ní inna Allaha yahkumu baynahum fima hum fihi yakhtalifun owó tó ń jẹ́ yọ̀ǹda yóò lè kíyàmà ní tí wọ́n sọ yóò rí bẹ́ẹ̀ o ọlọ́run bá inna Allaha la yahdi man huwa kadhibun kafar ọlọ́run bá ní gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ti di ẹlẹ́bọ wọ́n ti di olóòṣà wọ́n ti di kèfèrí ọlọ́run náà ò ní fẹ́ ọmọ nàmá nígbà tí wọ́n ti mú kankan sáàrin àwọn àti ọlọ́run ọba wa intermediary ò sí o tó bá ti ní sọ̀rọ̀ ní ya Allah tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ fún ọ ní alhamdulillah ẹ̀yin tó bá wọn kankan sọ pé ya Rahman
ọlọ́run ní kúlẹ̀ dé Allah awidu rahman ọlọ́run bá ní ẹ bá ti ní sọ̀rọ̀ ẹ pé Allah abẹ́kẹ́ pé rahman ẹ̀yà máa tẹ́jọ̀ wọ̀nyí tó bá wù yẹn pinnu àwọn orúkọ mi falawul asmaul husna èmi ni mo ní gbogbo ẹ̀ sì dáa ẹ máa fọkàn náà bẹ̀ mí èmi ni ẹ máa pe nǹkan mi yàtọ̀ sí ọlọ́run ọba wa ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ Yorùbá yìí táwa wà yìí wọ́n pe kíni kan ní consideratory jalè gẹ́ẹ̀bì consideratory jalè gẹ́ẹ̀bì yìí òun náà làwọn àfa Sufi ni wọ́n máa fi ń lé àwọn jàmá àwọn lẹ́nu àtàwọn ìyá alásàlátù wọn ipe tẹ́bá ti ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń pè aláàkó ní tètè dáhùn o ọlọ́run sì ní wala tad'u ma'a Allahi ahada ọlọ́run ni ẹ má pẹ̀lú mi mami o bẹ́ẹ̀ bá ti pẹ̀lú mi mami ẹ bọ̀ lẹ́sìn kínní ẹ bọ̀ lẹ́sìn yẹn kuli ad'u rabbi kuli innama ad'u rabbi ìrìn ànábì sọ fáyé ipe ọlọ́run bá mi nìkan lèmi ọmọ pé wala ushriku bihi ahada ìní mú ẹlòmíì mọ ọlọ́run títún máa ṣe kínní títún máa pè ṣíríkù jáde àbí ọ̀jáde tábà pẹ̀lú mi láàfẹ́ lẹ́bọ̀ yóò ní tóun gbẹ̀bọ̀ sí ìta mẹ́ta ni mo ní tọ̀ bọ́ọ̀ bá gbé yẹn èyí tó ń sẹ́yìn kọ́ Ṣéhù Tìjání tó ń pè kọ́ràn ọlọ́wọ́ yìí ńkọ́ ṣé Ibrahim Kaula tó ní kọ́ràn ọlọ́wọ́ ńkọ́ bàbá Alimi oníkàlà àfa Alimi ọ̀ràn ọlọ́wọ́ tó àfa Alimi lọ́yẹ̀ kọ́ máa pè tálẹ́ ẹ̀kọ́ máa pè jama. wọ́n wá ní orin kàṣídà kan tó máa ń dá ẹbọ ni àmọ́ àwọn ọmọ pẹ́ bọ ni ẹbọ sì máa ń bá Islam jẹ́ ni nínú àwọn kàṣídà yẹn wọ́n ní ibadallah rijalallah wọ́n ní ẹ̀yẹ ni rí ẹ̀yẹ ni ọlọ́run àìnúná bí àwọnìlá ẹ̀yìn náà máa gbọ́ àbẹ́yìn gbọ́ ládùúgbò tí ẹ̀ràn wá lọ́wọ́ o àìnúná bí àwọnìlá ẹ̀ràn wá lọ́wọ́ rìjálàlá wọn ò ní yá àlá wọn ní rìjálàlá yá rìjálàlá èyí tó fi pè ọlọ́run kí ni wọ́n ń pè jàmá wọ́n ń pè àwọn èèyàn tó ti kú tó ti bá àwọn gan fúnra wọn ní pírọ́blẹ̀mù kan tó kù láyé kì í ṣe gbogbo bùkátà tí wọn náà ló bí yàtá nígbà wọn láyé gan àlèkò wọn ká dáhùn ká dáhùn gbàtà ti ṣe kíni tí wọn ti wá kú tí wọn fẹ́ ṣàdúrà àbọ̀wọ̀ lásàlátù àbọ̀wọ̀ ní sáwí yóò ní ibadallah rijalallah àìnúná bí àwọnìlá ìràn wá lọ́wọ́ ẹ̀yẹ nire asánàdọ́ bí fadilillah kálíbà jèrè pẹ̀lú ọlá ọlọ́run ẹ̀rí nígbà wọn pé ọlá ọlọ́run lọ́n wá kí ló dé tó ń gbèrè jálù tó ń gbọ́ àwọn ẹni ọlọ́run tó béèrè pé wọ́n sàlúláha mẹ́fọ̀dìlì yìí ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá ń béèrè ọlá ẹgbẹ́ lọ́wọ́ mi tẹ́lẹ̀ pé nǹkan ti ń dàrú tábà ní àfẹ́ ẹlẹ́bọ̀ yóò lòun òun ọ̀sẹ̀gbẹ́ awo lórí ìtò òun yìí náà ìbọ̀rìṣà ni torí pé o ti fi ẹni yẹn sẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ìtò òsì wọn yẹn ni ò lè ṣe é ọlọ́run ló ṣe kí ni ọwọ́ ní kọ́rọ̀ ọlọ́wọ́ àyínú asànàdọ́ bìfọ́dìlélà ìbádàlá rìjálálá kálíbà jèrè ẹnà wọn lọ́wọ́ fàyà àkẹtọ́ wáyà àwòtá ẹ̀yẹ kútùbù yẹn àwọn ìkan wòlíì kan ni o tó jẹ́ pé wọ́n wálé ayé wọn ò sì sí láyé mọ́ báyìí bá parí àwọn náà parí papọ̀ máyé àwọn kútùbù yẹn yóò wá sẹ́kù ta ni jama yẹ sẹ́kù àlá ọba yẹn là ń júwe fún ọ fi àkẹtọ́ bulẹ̀ wáyà àkẹtọ́ wáyà àbùdál wáyà àwòtá mo pè ẹ̀yin wátà ẹ̀yin kan ẹ̀yin kútùbù àwọn wòlíì kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ ètò ìsìn ẹbọ ni o wọ́yá síyáàd wọ́yá abudal mo pè yín badal èyí tó jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá ti lọ ọlọ́run ti fẹ́ lómi rọ́pò àwọn tí wọ́n darí ayé ara wọn ni gáúsù ẹ̀ mọ̀ tẹ́pẹ́ gáúsù ẹni tó jẹ́ pé òtọ́lọ́run bá fẹ́ ṣe nǹkan kan lérí ilé ayé òun àtọ́lọ́run wọ́n jọ ṣe mítìn wọ́n jẹ́ jòkó nu yàrá ibi ṣe fún lágbájá àbí mọ́ fún yóò wá jẹ́ ẹnìkan lọ́gọ́rùn ọdún kan tọ́mọdé ọgọ́rùn ọdún kejì wọ́n tún yan ẹlòmíì ìbílísù náà ní bá wọn yàn o tọ́lọ́wọ́n bá aláwọ̀ ní wàlámù yẹ kún làwọn sharikun fil mulk ọlọ́wọ́n bá ní ọláwọn tó ń pín kò sẹ́ni kankan tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn táwọn jọ ń ṣe kí ni táwọn jọ ń pín ìtọ́ wà ní Kùránì nìyẹn o ẹ̀sìn tó bá wà ní Kùránì lẹ̀sìn tí ẹ láwọn àrọ́dàrọ́ rẹ̀ sì sẹ́gbẹ́ wáyé ẹ̀já dànù wọ́n máa wá pariwo yí pé wàyà akẹtọ́ wàyà àwòtá wàyà asiyad wàyà abudal ajibu yàgà wílì amudad ẹ gbọ́ sẹ́yìn ọ̀gbọ́lẹ̀ yorùbá ajibu ẹ̀dá wa lóhùn yàgà wílì amudad ẹ̀yin tẹ́ ní tàǹfẹ́ lọ́wọ́ tẹ́ ní mádàdì lọ́wọ́ àwọn tí wọ́n pè é wòlé sọ lọ́hùn ẹ̀dá ọlọ́run ṣe kíni ni wọ́n pè wọ́n pàpọ́ lọ́hùn wà àmọ́ wọ́n ní àwọn làwọn fẹ́ rán sí ọlọ́run àwọn òkú làwọn fẹ́ rán sí ọlọ́run wọ́n fi iná fashfa'u lillahi fina ẹ ṣe pé wa lọ́dọ̀ ọlọ́run ẹni kó bùn wa lówó ẹ bá bẹ́ẹ̀ ẹni kó fún wa lọ́lá ẹ bá bẹ́ẹ̀ ishfa'u fina lillah ẹ bá wa sọ fún ẹni kó dáàbò bò wá
nígbà tó mọ̀ pé ibi ọlọ́ ní kí ló tó wá gba ọ̀nà tọ́ndóṣà bí bí ọkàn lọ súrètì báyìí ni ó sì débẹ̀ ó wá gbàgàrà wú wọ́n yẹ tó yóò yíwó ló wà lẹ́yìn bí ìtafájì ó wá lọ ó wá jásá gégé ó wá gba ọ̀nà láǹbẹ́ ó jásí bága ọlọ́bàdàn ọlọ́sọ̀gbò ọlọ́yọ̀ ìṣe wa ń bọ̀ wá sí kílẹ̀gbẹ́ Tom Dose ni ẹ̀sìn dàrú àbí ọ̀dà rẹ̀ alámúyà alámúyà nàlá yàrá ọlọ́run bá ní sẹ́mi pé èrè ìwé tẹ́ bá wà ní ọlọ́run ní èrè ìṣe ń bọ́ yín ọlọ́run ní wọ́n ìdásá àlẹ́ka ìbàdí táwọn ẹrú mi bá ń béèrè ká máa ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa mi ipe mo jìnnà ní àbí mo súnmọ́ fa inni qarib ọlọ́run bá ní mo súnmọ́ wọn gan ujibu da'wata da'i idha da'ani tó bá ti pè mí mo sọ wà lókè sọ́mọ yẹn mo súnmọ́ wọn gan èyí máa dáhùn tó bá ti ń fẹ́ èyí táwọn ká tó wà ní Kùránù ẹ̀yin ṣéwù ẹ̀yin àjẹ́ ṣé Ibrahim ṣé Tijani ṣé Miskin gbogbo ní bá ń pariwo àwọn bàbá tó ti lọ ẹlẹ́bọ̀dì Al-Qur'an ló sì sọ bẹ́ẹ̀ ó ní kul innama ad'u rabbi ọlọ́run rẹ̀ ànábì sọ fún gbogbo ayé pé ọlọ́run nìkan láàmà sí kínní láàmà pé wàlá òṣìríkù aṣíraka yúṣìríkù wàlá òṣìríkù bíhí àdá ní mẹ́lòmíì sẹ́gbẹ̀ẹ́ tá a tó máa pè lẹ́yìn gbàtà bá ń pè ọlọ́run. tábà ní ẹ̀bọ wà nílẹ̀ Yorùbá ìpèsè oríta mẹ́ta nìkan làwọn yẹn pè eléyìí náà nínú mọ́ṣáláṣí ní ti ṣe kínní ní ti sẹ̀lẹ̀ ọ́nà wàhálà masajida lillah ọlọ́run mọ́ṣáláṣí mi mo ní fala tad'u ma'a Allahi ahada ẹ má pè nǹkan mi tẹ̀wá dé mọ́ṣáláṣí o mọ́ṣáláṣí ni wọ́n ti máa pè àyà àbúdá wàyà àkìtàn àjíbú yàtàwílì amúdáàdì ìsìláàmù jákujàku tí wọ́n gbé wá fún alẹ́ Yorùbá ni àfi kálí mú kú ọjọ́ tó lọ bóyá sẹ́wù lọ́kọ̀ rẹ ti ní o báyà Kùránì ló ti kí ni lọ́kọ̀ rẹ ti ní o ó mú kan nínú méjèèjì ẹ wá ní alùlù fitina làwa ṣé fitina ò ti wá dé èyí tí wọ́n ti sọ láti bí 50 ọdún táwa ní òrí bẹ̀ mọ́ ṣé fitina ò ti dé kọ́lọ́ mọ́tà bá fún wọn mọ̀nà kó sàlékún mọ̀nà tiwa náà ẹ̀yọ́ màá yá mi àyà tó dáhùn mọ̀ àwọn òkú ipe ẹbọ ni suratul jinn àyà 20 ọdọọdọ àfa àsófi wọn ni ẹ̀dá kan suratul jinn àyà 20 ẹ̀ bá ń tu suratul àlìjànú àyà 20 ọ̀sán nígbàgbé wọn oníkọ́bọ̀ tu onímọ̀kádàmọ̀ tu yọmọ gbòfó lónìí lọ́tọ́ bá ti tu tán wọ́n wá ní tọ̀ èyí náà lẹ́sọ pé wọ́n ní ká máa gbé nǹkan mi lẹ́yìn Ọlọ́run ayé àkàtà ó bùtẹ́ ní a máa wí kọ́ ìbádà láàrin já lala ẹ̀tọ́ fún alọ́fọ́ yìí ní ká máa pa àwọn àjẹ́ àwọn oṣó lóru ẹ̀yìn ayé o ẹ̀yàkùn ayé gan padà kú jàmá ìrìn ayé náà wọ́n gbé lọ síbítù àbí wọ́n yá àdìmítà ayé ṣé wọ́n fẹ́ jẹ́ sáyé la Ọlọ́run tó dáyé ni ẹja gbé agbára fún o tóró nìkan ní ọ̀sẹ̀ kùtà yẹ bá parẹ́ àwọn àyẹ̀ tó bá jọ́lọ̀ nìkan yẹ kó parí ńgbà táyé fẹ́ sí kínní ńgbà táyé fẹ́ parẹ́ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sà ṣe wálẹ̀ ní èrè ọlá agbára Ọlọ́run ọlá àánú Ọlọ́run ọba wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ó di mélòó jàmá alákọ̀ọ́ kíláàsì làwọn kíláàsì àárín ọjà alákọ̀ọ́kọ́ kí la pé gbogbo ẹni tí ń bọ gbogbo ẹni tó lójú bọ àwọn ẹlẹ́yọ̀ ká má ṣàyọ̀ papọ̀ mọ́ Islam wọn bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ká má fi kankan sáàrin àwọn àti Ọlọ́run ọba ká má wá gbẹ̀tọ̀ Ọlọ́run fún ipe yọ ràn wá lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn náà ti di àwọn tó ń pe Jésù nìyẹn Jésù Olúwa wa tálẹ́ kí wọ́n pè Allah Olúwa wa lọ́yẹ kí wọ́n wí wọ́n ṣe mistake ni tọ́lá nìkan lọ́dọ̀ ya Jésù ẹni tọ́dọ̀ ya Jésù lọ́dọ̀ ayé ọlọ́dọ̀ Jésù náà Jésù èso Ọlọ́run tọ́bájọ́ Ọlọ́run ni wọ́n ní gbé lọ sọ́mọ̀ wọ́n rescue rẹ̀ lọ sọ́mọ̀ ní ọwọ́n sọ́mọ̀ yọ padà wálé ayé nígbẹ̀yìn yọ wá kú nígbà tí kú ní kìí sọ Ọlọ́run àwa láwọn dúpẹ́ tọ́lọ́run sí wa mùsùlùmí àwa láwọn ní poro tó mọ́ poro tó ṣe kíni tó mọ́ Islam nìkan náà lè sin Ọlọ́run ọba àwa bẹ̀rẹ̀ lọ́n fáwọn náà kọ́ Ọlọ́run ọba kọ́ bá dá wọn padà sínú Islam ẹ̀yọ́ máa yá mi ọ̀kan bẹ tó ní òun dá àfa báyìí pé àfa lòun pé òun jáde nílé kéwù kan lágége tó ní ọmọ alóore lòun lọrin tí ń fa ayé àti ń fa kéwù tó ní òun ti di pásítọ̀ ní bàbá yẹn náà ti gbọ́ ní bá ń ka báíbù ó ní ojú ọ̀nà Jésù ní ìgbàlá gbogbo akáko ní Ìsìlámù ọ̀nà dàrú ma lọ́wọ́ ni àwa lọ́kan lọ́lọ́run àwọn ní mẹ́ta ní ẹyọ kan ta lọ́kọ̀rẹ́tì
nídìí bẹ́ẹ̀ ó di méjì àbí ẹlẹ́kẹta òun náà ni malam yukafil mushrikina aw shakka fi kufrihim asaha madhhabahum gbogbo ẹni tí kò bá pe kèfèrí ní kèfèrí nígbà tó o ti pe kèfèrí ní kèfèrí hùn ìwọ náà ti di kíni ó ti di kèfèrí torí o ti pọ̀ lọ́wọ́ bá nírọ́ ìròrí yẹn ìròrí àwọn tí ò lẹ́sìn ni wọ́n ò ní gbogbo ẹ̀sìn náà lẹ̀sìn ọlọ́run ẹni tí ń bọgi ìtọ́lọ̀ ní kọ́ máa bọnu ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì ibi ọlọ́run rán sí nìyẹn ẹni tí ń sọ̀rọ̀ mọ́sálásí ibi ọlọ́run bá darí ẹ̀ lọ àwọn sòfíà wọ́n ní ìròrí yẹn náà fi ní wa mal kalbu wal khinziru illa ilahuna wa mallahu illa rahibun fil kanisati onítẹ̀bárájá abẹ́rẹ́ lẹ́dẹ̀ ọlọ́wọ́n bá wọn nílọ yẹn ó ní ọlọ́wọ́n bá ta wọn nílọ onítẹ̀bá sì rí bàbá alàgbà tí ń la gbóhùn ṣọ́ọ̀ṣì ó ní Allah nìyẹn àwọn yẹn tá a bá ní àwọn tá ń bọgi wọ́n sì ń bọgi yóò ní igi kan bọ Allah ló yẹra padà lódìgì Allah ni wọ́n bọ yẹn ẹ dákẹ́ mbẹ́ ẹ rùsùlù ẹ̀yin tẹ́ ẹ ṣe Tìjàníyà ẹ bọ́ sọ́dọ̀ àwọn bàbá kí wọ́n gbóyin ká fọlọ́mọ yín anabi sì sọ pé àwọn tí wọ́n bọ gímọ́kà anabi ní láàbùdú ẹ bá ń parí ẹ láàbùdú kí lóò anabi lóhùn ní sìn igi àwọn baba sufi ní igi ọlọ́ni igi araba wọ́n ní gbogbo tá a bá ti rí báyìí wọ́n lọ́lọ́run ló yẹra padà ló di gbogbo tá a rí ẹni bá ti wọ́n ṣe nǹkan kan bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run sáàtì ọlọ́run ní ṣe kíni ní ẹ̀sìn yẹn wọ́n wá ní fìtínà dé ṣé fìtínà òde lóòótọ́ anabi lóhùn ò sí igi ẹ̀yin ní igi lọ́lọ́run ẹni bẹ́ẹ̀ rò lọ́lọ́run igi lọ́lọ́run gbogbo nǹkan lọ́lọ́run lẹ́yìn náà àwọn ìròrí yìí ìròrí àwọn tó jẹ́ àwọn tí wọn ò jiná nínú mùsùlùmí bàbá wọn máa sọ pé èmi ò lẹ́sìn kan o àwọn ọmọ mi ò lẹ́sìn kankan o èyí tó bá ti wù kálukú ni kó ṣe kí ni òun náà ni kó máa ṣe eléyìí ń sìn òun lọ mọ́ṣáláṣí ṣe eléyìí òun lọ rìdíìmù ṣe rí ìtọ̀hún yẹn òun bá wọn ṣe ìṣẹ̀ṣe OPC lòun àwọn ní bàbá yín tẹ́ ń wí yìí ẹja gbọ́ yìí ó ní kò ó ní gbogbo ẹ má pè nìkan kèfèrí yìí pé àwọn tó lọ ń pè ní kèfèrí yẹn wọ́n ṣe kèfèrí ọlọ́run ló yà wọ́n síbi tí ó wù ú wọ́n ní irú òròrí yìí kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè mọ̀ kú o lápèjúwe gbogbo àwọn Júù tí wọ́n jẹ́ Júù ọlọ́run pè wọ́n kèfèrí àwọn kìrìsìtẹ́nì ọlọ́run pè wọ́n kèfèrí àwọn abọ́gibọ̀pẹ̀ ọlọ́run pé wọ́n kèfèrí ọlọ́run ní innal ladhina kafaru ọlọ́run bá ní gbogbo àwọn tó ti di kèfèrí o min ahlil kitabi nínú àwọn tá a fún tẹ̀lé síwájú àwọn náà fún tẹ̀lé síwájú Júù àti Christian ọlọ́run bá ní wal mushrikin àtàwọn abọ́gibọ̀pẹ̀ innal ladhina kafaru ọlọ́run ní kèfèrí ni wọ́n ọlọ́run wá ní fi nari jahannama inú na jahannama lòun kọ́ kalẹ̀ fún wọn tí wọ́n bá ti jáde láyé o tí wọ́n bá túbà o àwọn tí wọ́n bá túbà àwọn náà wà ní janna kí lọ́lọ́run pè wọ́n kí lọ́lọ́run pè Júù kèfèrí kí lọ́lọ́run pé kìrìsìtẹ́nì kèfèrí tọ̀ kẹ́nìkan wá ní wọ́n yé ṣe kèfèrí ó ń tọ̀ wọ́n ti pè ọlọ́run ọba nírọ́ ẹni bá ti pè ọlọ́run ọba nírọ́ ìsìlámù rẹ ti ṣe kínní ìsìlámù rẹ ti bàjẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ọlọ́run lọ́mọdé ti ṣe wọn àbí ẹ̀yin gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú yẹn ládùúgbò yìí ni ọlọ́run lọ́mọdé ti ṣe wọn ó lè jẹ́ pé ọ̀tọ̀ ń kírun galọ́kọ̀ wọ ná òun tó wọ̀ kí gangan lè wọ́n wọ alijanna ẹ̀yọ́ màyá mi tẹ́ ẹ bá wá ń pariwo pé ẹ má bọ òrìṣà mọ́ ẹ má sọ ògùn mọ́ ẹ má bọ ògùn mọ́ mùsùlùmí máa sọ fún yín pé ṣé kèfèrí tiyín ni ebi kèfèrí ọlọ́ni ní wàhálà yín pọ̀ sí ṣe rí ìtọ́sọ́jáde lẹ́nu la gbọ́ ìtọ́wà lọ́kàn rẹ̀ òun náà ni pé wọ́n ṣe kèfèrí ọlọ́run pè yàn kèfèrí wọ́n ló pè ní kèfèrí ọlọ́run sì sọ wọn àwọn ará Mákà pé lakum dinukum waliya din islam òun náà lẹ̀sìn tèmi ànábì ṣe rí kèfèrí òun náà lẹ̀sìn títí yín èyàn máa ṣe tiyín káwọn náà máa ṣe tiwa kò síjà láàrin àwọn ẹlẹ́sìn o kọ́dà ẹ̀ máa ṣe dáadáa tayé ṣera yín Sunday ń tajà alájà ń tajà bí wọ́n fẹ́ rajà lọ́dọ̀ Sunday alájà ọba ṣe kínní yóò bàtà Sunday òróró tó fi lọ́jà alájà ó yá adé 2 million pé Sunday mọ̀ yá o àjọ wà lọ́jà ni ẹ̀gbọ́n tó bá rẹ̀ alájà ọlọ́lẹ̀ kí ìyẹlẹ́ fún a lè kí
ìyá Ṣàngó torí èèyàn ni ìyá Ọlọ́sùn tó bá ní bá ara provision fún torí pé ọmọ nàbí adama ni ìyàtọ̀ bẹ láàrin ìmọ̀ ṣe dáadáa sáwọn tí ẹ̀sẹ̀ lẹ́sìn àti ìmọ̀ bá wọn ṣe ẹ̀sìn wọn ẹni bá ṣẹ̀sìn wọn kèfèrí ni yóò ṣe wọ̀ ọ́nà lọ́rùn ẹni tí bá ṣe dáadáa sí wọn mùmínì ni yóò gbẹ̀san lálìjánnà ẹja lè gba àrìyàn yé a máa da aṣọra wa alábala alẹ́ ayé àmọ́ tó bá ti wá ní ẹmú rìfáìfà wa yín padà débi yẹn ibi ká máa kún wọn lọ́wọ́ lérí ẹ̀sìn ń bọ̀ wọ́n bẹ̀ ò ní dá lóhùn. ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn tí máa ń ṣe kíni ẹlẹ́ẹ̀kẹta ni mo ṣàlàyé kíni ẹlẹ́ẹ̀kẹta òun náà ní ká má pẹ́ ní tọ́lọ́ ń pè ní kèfèrí ní kèfèrí òun pọ́ lọ́wọ́ bá nírọ́ nìyẹn tó lọ́wọ́ bá ti ní kèfèrí ni wọ́n bẹ́ẹ̀ bá ti gbà láàgbọ́ kèfèrí ló kọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni mọ̀nà takọ̀dá anna ghayra hadiyi nabiyyi akmalu min hadiyi wa hukmahu ahsan min hukmihi ẹni bá ní ìdájọ́ àwọn ẹ̀dá ọlọ́run ọba ó dáa ju ìdájọ́ tọ́lọ́run lọ àgbékalẹ̀ tọ́lọ́run ṣẹ̀ríà ọlọ́run ó ní kò dáa tó tàwọn èbó ó ní ẹ̀dákun ayé ti civilize ẹ̀dákun torí tọ́lọ́run ọba wa ayé ti ṣe kíni ayé ti civilize bọ́lọ́run bá aláàtọ́ bá tún rà nábì wáyé ànábì ó sọ fún wáyé pé àdìsí tóun sọ yẹn wọn ò bá ti sọ ọdún ẹ̀ mọ́ nítorí pé kò báyé mo máa ọlọ́run bá aláà ó ti nímọ̀ nípa Kùránì kó tó dá sámà tilẹ̀ bal huwa Qur'anun majidun fi lawhin mahfuz Al-Qur'an bẹ́ẹ̀ lawhil mahfuz gbogbo tọ́lọ́run bá aláà dá àti kádàrá rẹ̀ ó wà ní lawhil mahfuz ọlọ́run bá aláà fi Kùránì tu ètò ayé láti bẹ̀rẹ̀ ayé dópin ayé ni ó sì ṣàlàyé síbẹ̀ ẹsẹ̀ léyìí ẹ̀sùn rere ẹ bá ṣe lé ẹsùn ribu nítorí wà ní Kùránì yóò wà máa báyé mu táyọ̀ fi ṣe kíni táyọ̀ fi parẹ́ kẹ́nìkan máa sọ pé ìjọba tó wà láyé ńsìn ìjọba yẹn ó pè wá ju ṣẹ̀ríà lọ Ọlọ́run ní ẹ má mutí ìjọba ní kẹ́ ẹ má mutí wọ́n lọ ti dáa ńgbọ̀dọ̀ wa lẹ́ ta ló padà kọ̀rẹ́tì ńgbọ̀dọ̀ wa lẹ́ tá a rẹ̀ dé ta ló padà kọ̀rẹ́tì Ọlọ́run ẹ má gbowó èlé ẹ gbowó èlé nígbà sọ́ọ̀bù jóná láàrin ẹ̀dẹ́ tó náwó tán ìjọ náwó èlé tán lára yá ọ̀sàdó àdó gbàmọ́ torí Ọlọ́run ní ẹni máa ń gbowó èlé wọn mọ̀ bàjá Ọlọ́run ló wọn bọjà Ọlọ́run fẹ́ tajà níbo ló ti wá rere gbogbo owó èlé ta gbà lélédè yìí kí ló padà bá dé ebi Ọlọ́run fàyín lam taf'alu Ọlọ́run ní tẹ́ ẹ̀ bá lè kẹ́ stop àti máa yáwó èlé àti máa gbowó èlé fa adhanu bi harbin minallah ẹ máa palẹ̀ mọ́ ogun látòdì mi Ọlọ́run èmi ní ìbáyín jagun náà ogun ọ̀wádé jama ẹlẹ́mìíràn pé báyà ń retí ìbá àti àdá láti sánmọ̀ ogun Ọlọ́run ọlọ́mọṣà sọ níbẹ̀ ká ní owó ní ẹni bá gbé owó tí ó ṣe déédéé kági lọ́wọ́ ṣẹ̀ríà ní kági lọ́wọ́ kẹ́nìkan wá ní òfin gé ọwọ́ yẹn kò sí kíni kódà ebi táyà lẹ́yìn jù sí wọn lọ́rùn ẹ̀yàn ọ̀pá wọn ni ṣẹ̀ríà sì ní ẹ má pa ẹ̀ kàn yọ ọwọ́ ẹ̀ bọ́lẹ̀ kò ní fi gbé mi mọ́ yóò lè túbá yóò lè ronú ọba tó ń gbé mi ẹ̀ tó ń yọ ọwọ́ kejì ṣẹ̀dá àdá àbí ṣé ọ̀dá ju táyà sí yàn lọ́rùn lọ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní ẹni bá ṣe ṣìnà lọ́kùnrin lóbìnrin tó ti márì táwọn méjì ti márì àwọn abilékọ ẹlẹ̀ kò pa wọ́n ọkọ̀rẹ́tì àbí ọkọ̀rẹ́tì àwọn yóò máa sọ pé òfin yẹn ti le jù òfin Amẹ́ríkà àti London ó dáa jù yẹn lọ wọ́n ní tí mùsùlùmí bá sọ bẹ́ẹ̀ lẹ́nu wọ́n ní wọ́n ti kó kọ̀ ẹ̀rẹ́nu Islam Ọlọ́run gbé tiẹ̀ kalẹ̀ ìwọ wá sọ pé àwọn ẹ̀dá Ọlọ́run dáa ju tọ́lọ́run ọba tó ń sìn lọ àjọ pé ọ̀dá làwọn ọba yẹn mà Ọlọ́run sì ti kó kọ̀ ẹ̀rẹ́ ẹ̀yọ́ mọ̀ ya lẹ́nu yẹn bá ń gbọ́ gbọ́ ipe òfin ẹ̀sìn káfíyàwó ju ẹyọ kan lọ mùsùlùmí sì mú obìnrin tó fẹ́ fẹ́ lọ rẹ́gísírì yóò lè lálàbọ̀rùn ipe òun ò ní fẹ́yàwó méjìlá yé ti tòun o kò sì mọ kọ̀ǹdíṣàn tí ó bá wọn lọ́jọ́ wájú ẹ̀yọ́ mọ̀ ya ó lè gbé òfin Ọlọ́run kalẹ̀ Ọlọ́run ló ń gbọ́ láàyè Ọlọ́run ti ṣe lọ́rùn àyàn fún àbí àmọ́ gbọ́ láàyè tó bá fẹ́ ṣe kí wọ́n wá lọ lè ṣe di èèwọ̀ fúnra rẹ̀ ó ti gbé òfin àwọn yẹn ó ti gbé lékè òfin Ọlọ́run ìmọ̀ sọ̀yàn di kèfèrí ni ntọ́lọ́run ṣe lẹ́tọ̀ọ́ kọ́ wá lọ́ọ̀dọ̀ àwọn kan wá bọ̀ buwọ́lù pé èèwọ̀ ni fún ọ ìsìlámù tó ṣe yóò dágbo mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lẹ́nu wa ní kọ́kọ́ kú kíyàwó wa lo oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nínú yàrá pé kò bá yé mọ́ mọ́ nínú ọmọ wa ṣe wọn ọ̀dẹ̀ ní kó ti ilẹ̀kùn mọ́rí o ṣẹ̀ríà ní ó lè jòkó ta ó lè jòkó lékejì lékẹta ó lè ṣe fàájì ládùúgbò yóò sì darí wálé tó bá fẹ́ sùn lálẹ́ láti fi dárò ọkọ rẹ̀ àwọn wa ní òfin ọ̀dà òfin tàwọn ìbò ni pé
lẹ́yìn ọ̀sẹ̀ kan àbí lẹ́yìn 41 days kó máa ṣe kí ni ó jáde kó máa lọ bíṣẹ́ àwọn mùsùlùmí sọ lónìí insurance kọjá mọ́ ìpá insurance dáa púpọ̀ àwa mẹ́wàá adáwó 10,000 àfi ìṣọ́ mọ́tò wa mọ́tò yẹn méjì bàjẹ́ wọ́n fi 20,000 tó ṣe 80,000 tó kù ta ló ní ẹbí wọ́n kàwé ta ló ní ṣé insurance lẹ́kọ́ pin ní àbáwa sáwọn ta ni mọ́tò lẹ́ka pin ní àbí insurance lẹ́kọ́ náà ẹ̀wọ́n kàwé tẹ̀ ní wá gọ̀ ó lè ní àpè ní insurance tẹ́tẹ́ ni tẹ́tẹ́ ẹlòmíín náà òun náà fẹ́ kó 20,000 yẹn ọlọ́run kára àgbé mọ́tò rẹ̀ ó ṣe kí ni mọ́tò rẹ̀ ó bàjẹ́ kò sí láǹfààní kó lè fi gbárin àbí kó lè rí bọ́ látẹ̀rí bíríìjì nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn àgbékalẹ̀ burúkú báyìí ẹ̀jẹ̀ ẹ má jẹ́ àsọpọ̀ dáa ju sẹ̀rí àti ọlọ́run lọ tẹ́tẹ́ kéèyàn ní tẹ́tẹ́ dáa kọ́dà ó dáa ju kéèyàn máa ṣòwò lọ gbogbo òfin ọlọ́run ọba tọ́lọ́run bá ti gbé kalẹ̀ ẹ má jẹ́ àgbé òfin àwọn nǹkan lékè rẹ̀ pápánbarì kéèyàn ní democracy dáa ju sẹ̀rí àlọ́ democracy òun náà lọ́ba adébíadé democracy ò lè wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ti ní democracy dé o ẹ̀yà kálukọ́ wá dìbò kálukọ́ jáde o ẹ wá jalè ní túmọ̀ ẹ wá kálukọ́ wá mú títí ẹ̀ wọ́n wá ń jí wa lówó gbé wọ́n làwọn ń sànú wa kọ́lọ́ mọ́tà bá fọ̀dà mọ́ wọn sẹ̀ríà ló yẹ ká máa ṣe kí ni ló yẹ ká máa lò tá a bá lo sẹ̀ríà ní ebi ò ní pa wá ìyàwó ní jẹ wá a máa dìgbò fún èbó tòótọ́ bá ń bẹ lábẹ́ democracy tí wọ́n ń lò mọ́ la tó sọ pé ó dáa ju sẹ̀ríà lọ ọmọ jẹ́ mùsùlùmí wọn náà sì máa bá wọn ṣètò tẹ́lẹ̀ ní kò ṣe ọmọ tẹ̀lé àṣẹ wọn ìgbálẹ̀ ìkólẹ̀ ẹ má jáde lẹ́ni ẹ má tẹ̀lé àṣẹ wọn àmọ́ kọ̀ọ̀kan yanu pé democracy dáa ju sẹ̀ríà lọ wọ́n ní wọ́n ti kókó rẹ̀ nínú Islam ọlọ́wọ́n bá ní alam tara ilal ladina yaz'umuna annahum amanu ọlọ́wọ́n bá ní ẹ̀rọ àwọn kan tí wọ́n ń rò pa àwọn gbàgbọ́ wọ́n ń rò ipa àwọn gbàgbọ́ bima unzila ilayka pẹ̀lú tá a sọ̀kalẹ̀ fún ọ wọ́n rò pa àwọn gbàgbọ́ pẹ̀lú ẹ̀ ipa àwọn gbàgbọ́ wa ma unsila min qablika àbí tá a sọ̀kalẹ̀ síwájú rẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n rò pa àwọn gbàgbọ́ yuriduna yatahakamu ila taguti tí wọ́n bá fẹ́ yanjú ọ̀rọ̀ wọn wọ́n wà á lọlé bá tọ́gùtù kọ́ bá wọn yanjú ẹ̀ kọ́ bá wọn dá ẹjọ́ kọ́ bá wọn mú ìlànà táwọn ó lò wá táyé wọn fi ṣe kíni táyé wọn fi rọrùn ọlọ́wọ́n bá aláwọn sọ pé wọ́n kọ́ umiru wọn yakfuru bihi ọlọ́wọ́n sì ti pa wọn láṣẹ pé kí wọ́n kẹ́yìn sí tọ́gùtù èyí tó wọn sọ kalẹ̀ ní kẹ́ dìmú ibẹ̀ lórí wà ọlọ́wọ́n ní kẹ́yìn sí èyí táwọn èèyàn mú kalẹ̀ wa yuridu shaytanu an yudillahum dalalan ba'ida èṣù ló fẹ́ sọ wọ́n nù ó sì ti sọ wọ́n nù tẹ́sí bá sì ti yé sínú ayé yẹn ìyàlókù téèyàn máa ṣe kí ni téèyàn máa jẹ ẹ wo ìyá táyìn jẹ jama gbogbo àwọn ìlú tí wọ́n ń lo sẹ̀ríà ẹ wo bá ṣe ń gbádùn kọ́lá mọ́sá ìṣàánú àwa náà tí wọ́n bá wá lo sẹ̀ríà lókè ìwọ́ máa lo sẹ̀ríà nínú yàrá rẹ̀ ọlọ́run ọba mutí òní mu ẹ má ṣe sìnà òní ṣe ẹ má gbowó ilé ẹ má ta tẹ́tẹ́ ayé rẹ̀ ó ní túmọ̀ ọlọ́run ọba aláwo fi sẹ̀ríà yẹn tún ayé rẹ̀ sí wọ́n máa bẹ láàrin àwọn ẹ̀dá tí wọ́n ń dààmú òní dààmú ma ẹ̀yọ́ màyá mi nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀dá kùntùrù tọ́lọ́wọ́n bá wa ẹ̀já gbà pé òfin ọlọ́run ìlànà ọlọ́run ló dájú o mọ́kàwé kọjá pé ṣe rí olóòótọ́ of course I'm a Muslim bọ̀dé tá a bá wo ìtí Islam náà ṣe yìí àtẹ̀yí tí àwọn westerners ní ká ṣe yẹn ẹ̀rí pé ti westerners yẹn fẹ́ ṣe kí ni reality ẹ̀díkà to be frank wọ́n ti gbó kọ́ ẹ̀rẹ́dùn Islam torí pé ọlọ́run bá lóun ti pàṣẹ kó ṣe kí ni kọ́ ọ máa tẹ̀lé ń tà sọ̀kalẹ̀ kọ́ kẹ̀yìn sí ti àwọn èèyàn gbé kalẹ̀ tọ́jú pé èṣù náà ló bá wọn design rẹ̀ àbí èṣù kọ́ bá wọn design rẹ̀ jama àṣetáàdì ní kọ́lọ́ mọ́sá ìsànú àwọn amọ́jì tí wọ́n burú ń bẹ̀. odi mẹ́rin ẹlẹ́karùn-ún mọ́ni àbúkọ́tà ṣe àmì màjá àbí rasulu gbogbo ẹni tí ń bá ń bínú sí tọ́lọ́ sọ̀kalẹ̀ fún wa nínú Quran àtàdísì ipe òfin tọ́lọ́ ń ṣe nínú Quran yẹn mo kórira ẹ̀ yín sì ń bí mi nú bí ìbá ti ń ka Quran aníkílódé oníkọ̀ bá wọn láàmú ni ọlọ́run ọba aláà tó ń sin lóní ká máa ṣe ó ní máa ń bí òun nú ọlọ́run yẹn á máa mutí ní máa ń bí òun nú ọlọ́run yẹn á máa kírun irun yẹn máa ń bí òun nú wọ́n ní kọ́lá bí ń kì í wọn ò ní kọ́ lẹ̀ fún àti ẹ̀mọ̀ pàwọn kan náà máa ń kí ní àwọn mọ̀nàfìkì wọ́n yẹ ká kọ́ mú ilẹ̀ sọ láti kọ́ mú kùsàlà wọ́n kórìíra àrùn àmọ́ wọ́n dìde tásìkò ní bá tó àwọn náà máa lọ ọlọ́run ní wọ́n máa ṣe rẹ̀ sí ìrẹ̀wẹ̀sì ó mú wọn tẹ́ máa lọ lè kírun wọ́n kórìíra àrùn yẹn wọn gba irun yẹn gán gbọ́ irun yẹn gán wọn gbà pé ọ̀dà káwọn kì í gbèrú wàhálà ọlọ́run wa kọ́ àwọn sí wọ́n níbẹ̀ ni kéèyàn máa pé àyà rìbá tó ní àmàjẹ rìbá yẹn àyà yẹn tí màá ti ń kà báyìí mo kórè rẹ̀ àyà sìnà tí màá ti ń kà mo kórè rẹ̀ kéèyàn fẹ́ yàwó ju ẹyà ọ̀kan lọ àwọn obìnrin ní máa ń kórè ra yẹn àwọn ọkùnrin fẹ́ràn àbí
àbọ̀kùnrin tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ nǹkan kan ti ń ṣẹlẹ̀ kọ̀sọ́kùnrin tó dòkó lẹ́yìn tí kò wú kọ́fẹ́ yàwó méjì mẹ́ta àìsàgbára ló mú kálukú ṣe kíni ìdòkó jẹ́jẹ́ bọ́lá ń ṣe dá wa nu ọlọ́run ní fáńkì wo ọlọ́run ní ẹ̀fẹ́ yàwó mọ́tínà méjì ní ẹ̀kọ́ lé wọ́tò láta ẹ̀kọ́ mẹ́ta wọ́n rò bá ẹ̀kọ́ mẹ́rin fàyín ní kíftàn Allah ta'dilu bẹ́rù bá ń bà yín pé kò ságbára ẹ̀ nílé ṣe déédé ẹ̀ nílé fún wọn ní nǹkan kan náà nígbà ìpín ayé ẹ̀ lówó lé ẹ̀ lówó ń jẹ ẹ̀ lẹ́lẹ́dàá ìyáálé ọmọ àwọn lè mọ̀ wọ́n máa ṣàbòsí fún ìyàwó àbí ìyàwó yóò gun ẹ̀sìn lẹ́yìn rẹ̀ wọ́n mọ̀ wá ṣèkà fún ìyáálé ọlọ́run ní fàwa ìdà ẹjọ́ máa ní ẹyọ kan méjì gangan ní ìpìlẹ̀ bí ọba ṣàgbára lọ́sọ̀wọ́ wá di ẹni tó fẹ́ ẹyọ kan bí ọba ṣàgbára mọ́ ìyàwó méjì dá pọ̀ ìyàwó mẹ́ta dá ìyàwó mẹ́rin dá bẹ́ẹ̀ bá ṣe dáadáa bẹ́ẹ̀ bá ṣe dáadáa wàhálà ni o ìwọ kò sì sí wàhálà nú ẹ̀sìn ìwọ tó fẹ́ yàwó tó ń ṣe ká ìwọ ló ṣe kíní ìwọ ló fọ wàhálà sínú ayé ìyàwó kan gan bẹ ìyàwó kan tó fẹ́ gan tó bá ń ṣe ká fún un nígbàdùn rẹ̀ ká tó wá pé wọ́n pé méjì ọmọ pé orun ọmọ pé oúnjẹ ọmọ ọ̀rọ̀ bàtà kankan náà àǹkárá lace àti lace jọ́ méjì jọ́ kan ọ̀sẹ̀ kan bí bó ṣe máa pín nìyẹn ọba lọ́jà pólíbàgì méjì lọ́ra ọba ti ń jọ ẹja síbi ọmọ jù síbi náà má dàá pọ̀ àti yanjú lé máa ń lé o ẹ̀ǹgbà tí lè nínú o ọkàn dé báyìí ọkàn dé kí wọ́n ṣe kí ni kálukú pé tí kálukú lọ lé fún àmọ́ ọkàn gbé kan dé ọmọ gbé wọn yé kíní ní mọ́tò òun gbé lókè àwọn tó wà lókè àwọn ti dà sí ná wọ́n ti ń dé ẹja lọ ọwọ́ ní tìkejì wà ń bẹ́ o ṣé kí bóòlù kí wọ́n ṣe kí wọ́n ṣọ́kú bẹ́ẹ̀ bá ti lẹ́kọ̀ọ́ rẹ̀ kò ní sí wàhálà nítorí wọn bá ti fi sínú Quran dáadáa wà ń bẹ àwọn opó ìbò ni wọ́n rí wọ̀ àwọn ọmọ wa tí ọkọ wọn ti kú ọ̀dọ́ ìyàwó kan wọ́n lọ ọ̀dọ́ kan nífẹ̀ẹ́ wọn ọ̀sán kan tí wọ́n fọlọ́ wọn mẹ́fà wọ́n sì fẹ́ àwọn náà fẹ́ gbádùn ayé wọ́n sì gbọ́dọ̀ sí sinna tani ó rescue wọn jama tani ó gbà wọn là nínú ẹkún òru àti wàhálà ọ̀sán ẹ̀yin tẹ́ ti ní ẹ̀mú kọ̀ọ̀kan kú ìtì tó wà nílé ẹ̀fẹ̀ rẹ̀ wọ́n lẹ́kún àwọn ti fọ́ sí wọ́n pọ̀ rẹpẹtẹ àwọn ọmọ gé àwọn kan rìn ká ni wọ́n ti pọ̀ rẹpẹtẹ bí omi tábà fẹ́ kọ̀ọ̀kan àwọn tó sẹ́kù wọ́n pọ̀ rẹpẹtẹ tí wọ́n ní lọ́kọ ọmọ rẹ̀ lè wà ń bẹ̀ ẹ̀gbọ́n lè wà ń bẹ̀ àbúrò lè wà ń bẹ̀ àmọ́ àwọn tábà ṣe ká kéwú ká gbẹ̀kọ́ ká sì bẹ̀rù Ọlọ́run bá Allah kéèyàn wá ní kóbìnrin wá ní mo kórìíra polygamy àmì muslim bọ́tẹ̀ tí wọ́n ti débi àyà mọ́tínà yẹn imam bíbí nù wọ́n ní wọ́n ti kú kẹrẹ́ ní islam ọ̀tọ̀ ní kéèyàn ọmọ banújẹ́ ń pa pé wọ́n fẹ́ ìyàwó lé o eléyàn mú kó ní ẹ̀sìn o ó ti yé èyí tó mú kó ní ẹ̀sìn ni pé kó lóun kórìíra òfin yẹn èyí pé wọ́n fẹ́ ìyàwó lé inú rẹ̀ dùn owú nìyẹn wọ́n ní kéèmì àti ẹ̀nà ká máa pín fóònù yìí lò á padà máa jà díẹ̀díẹ̀ torí èmi fẹ́ lò wọ́n náà fẹ́ lò lásìkò kan náà nídìí bẹ́ẹ̀ owó nìyẹn má jà á kà sí pé arábìnrin ọ̀dà alájà yẹn ó ti burú kò burú owó níjẹ ó sì fẹ́ràn rẹ níbi jẹ kámọ́kùnrin ra òfin kankan náà òfin ẹ̀sìn ọlọ́kọ́ àbílẹ̀ àkáyọ̀ ọba gbé ọlọ́mọ tó gbà lórí tó fi ṣe kíni tọ́lọ́wọ́n bá aláàfin fi sínú alukur'an nínú sẹ̀ríà wọ́n ní kóbìnrin tó bá fẹ́ jogún lọ́dọ̀ bàbá ẹ̀ àtọkùnrin tó náà fẹ́ jogún lọ́dọ̀ bàbá ẹ̀ wọ́n ní táà fún obìnrin méjì lágbọ̀dọ̀ fún ọkùnrin kan nta fún Fatima àti Zainab afọn 5,000 lápèjúwe 10,000 lá fún Ibrahim torí pé Ibrahim lọ́wọ́ nílé òun ló dilé mú òun ní mójútó lé Fatima yóò jogún bàbá yóò tún lè jogún ọkọ yẹ kẹ́nìkan wá ní àwọn Muslim bọ́tẹ́ ogún bàbá wa yìí ẹ pín equally ni o Fatima ní mi bọ́tẹ́ ẹ pín equally ni o èrè ọ̀rọ̀ pé bọ̀dá Ibrahim gbọ́ 10,000 ìmọ̀ àti kàfáyà pín 5,000 ìdígi láfi pín mo kórìíra yìí tọ́lọ́run bá aláàánú àṣẹ yẹn wọ́n ní tó bá kú kò ní bá nǹkan kan fáìlì lọ́rùn àyà tó sọ bẹ́ẹ̀ ni ọlọ́run bá ní walladhina kafaru ọlọ́run láwọn kèfèrí ẹ̀rí àwọn tó ti kó nu ẹ̀sìn fata'asan lahum ọlọ́run bá ní orí ibu ti bá wọn fata'asan lahum wọ́n ní ta'isa èèyàn sọ orí ibu níjẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́mọdé àmà ọlọ́run bá ní orí ibu mọ̀ bá wọn kèfèrí wa dalla a'malahum gbogbo iṣẹ́ wọn ti sọnù dhalika bi annahum karihu ma anzalallah nítorí wọn sọ sínú Qur'an wọn dẹ kórìíra ẹ ipò wọn fẹ́ Ọlọ́run tó dá wọn tó kó tó sọ Qur'an kalẹ̀ tó sì mọ̀ pé àǹfààní ni fún wa
wọ́n wá kórìíra ìtọ́lọ́sọ kalẹ̀ fún àbátọ́ àmàlàhùn gbogbo iṣẹ́ rẹ tí wọ́n ṣe kán tó kò láyé ọlọ́run lóhun ti bàjẹ́ kán tó kò láyé gbogbo iṣẹ́ wọn bàjẹ́ ọlọ́run má bà ṣe wá jẹ́ o. ẹlẹ́kẹ̀ẹ́fà alistihza billah kéèyàn máa fọlọ́ sí yẹ̀yẹ́ kò ní mùsùlùmí náà kán ní Allah kọ́ dẹ̀ máa rẹ́rìn ó bẹ̀ Allah o tá a sọ fún yín pa Allah wa akankirun dé sin is believing níta bá rí làwọn ṣe kíni làwọn gbàgbọ́ ìwọ kírun nígbà wọn ní ká máa kí I'm a Muslim but I don't believe pé Allah exist àbí ọgbọ́n tó ń sọ mọ́ ni ó dá Allah o ẹ̀ka ń tara yín ó bá bú ẹ̀rìn wọ́n ní kò jẹ́ mùsùlùmí mọ́ kéèyàn máa fi tírà Ọlọ́run sí yẹ̀yẹ́ Al-Qur'an àwọn èèyàn ń tọ̀ sí Qur'an látara nankali pé tó bá ti tọ̀ sí ẹ̀ àlìjáná gbowó wá wọ́n ṣe mùsùlùmí àwọn èèyàn wọ́n ya Qur'an sínú agbadagbóná wọ́n dẹ̀ jó sẹ́gbẹ́ tó Qur'an yìí bá ń wéṣì lẹ́lẹ̀ tó pọ̀ tí wọ́n já kalẹ̀ alẹ́ rí mọ́lẹ̀ àbí yọ jẹ̀rà alẹ́ lè sún lánìyàn pé àfẹ́ kí àyà Ọlọ́run kọ́ máa tàràkà káàkiri àmì ìtẹ̀mí sọ yìí kúfúrú làwọn fi ń ṣe wọ́n ju atari méje sínú agbada wọ́n wá ya Qur'an sí nígbà míì gan wọn ò ní ya wọ́n ya jakujaku wípé ayé ẹni táwọn fẹ́ sàṣìyàn yẹn kó rí jakujaku nígbà míì wọ́n máa fi nǹkan oṣù wọ́n máa fi hàn àyà Qur'an ẹ̀jẹ̀ nǹkan oṣù wípé alájà àbí madam ẹ̀yin tá lò ó náà ni pé lẹ́wọ́n ti ṣe nǹkan oṣù tán kíní pátá yìí ẹ̀ ṣe kíní ẹ bá fún síbi kan afẹ́ lu ẹ̀jẹ̀ wọ́n ṣe káyò àbá kan bẹ kìsìkì ó ní yaktubuna ayatil Qur'an yaktubuna ayatil Qur'an bidamil hayd ala tattaqullah etí mo fi gbọ́ báyìí ní àwọn àfáà ní káyò ó ní àwọn èèyàn wọ́n sì láyà sọ́lọ́ wọ́n sì ń fi àyà Qur'an wọ́n sì ń fi ẹ̀jẹ̀ nǹkan oṣù wọ́n fi ń han àyà Qur'an nǹkan bẹ́ẹ̀ káyò jàmá bọ́ọ̀ bá lọ káyò ọ̀sẹ̀ béèrè pé àwọn olùlàfà súnà ń bẹ̀ ni wọ́n kéré jọjọ́ o àwọn ọ̀daràn lọ́pọ̀ ń bẹ̀ wọ́n sì láwọn ọ̀daràn tí wọ́n ń tẹ̀lé wọn bí náà aṣọ kan náà wọ́n máa ń wọ̀ fìlà kan náà wọ́n máa ń ṣe kíní ní wọ́n dé ọ̀daràn làwọn náà gbogbo aburú tí wọ́n sọ yẹn wọ́n láwọn àfáà tí wọ́n ń gbà lọ́dọ̀ ẹ̀ lọ́hùn kò yàtọ̀ sí Nàìjíríà Cairo yàtọ̀ sí Dumata wọ́n kàn sọ lárúbáwá dé gbogbo kíláìmù tí mẹ́rin Nàìjíríà lọ́wọ́ ń bẹ̀ nídìí bẹ́ẹ̀ ẹ dákun ìmọ̀fẹ́ àyà alukurani sí yẹ̀yẹ́ kódà rẹ̀ náà ní ká máa fa alukurani kọrin alamunasira ọwọ́ jùlù sí ọmọge wa ń jó àfa tó jáde lé kí ọdún mẹ́rin òun ń lòlò èyí tó jáde tànàwíyà òun kọrin wọn làwọn gbèsè ga ọlọ́ni ọmọ ọwọ́ bí káwọ́lì ṣáàìd ọlọ́wọ́n bá ní alukurani sórí kí ló wá dé tẹ́ wàá sọ dórin wọ́n alámúná òṣèré àwọn yàmbàkì ọlọ́ni àkọ́ ànábì lórí o orin kọ́ o ọ̀rọ̀ ní o kò sì tọ́fà ànábì kọ́ ọmọkùnrin kùránì ní káwo ó kà dùn ní òkè yé sórin kéèyàn wá sọ alukùránì di orin kó ní orin lòun sì kàn fi kùránì kọ wọn ni wọ́n sì gbókò ẹlẹ́nu Islam tó lóun fi alukùránì sí alukùránì tó pé tí máa ń bọ́lẹ̀ tí Jibril bá sọ fún ànábì ànábì máa ń láàgùn nínú òtútù nígbà míì ànábì ọ̀dàkú lọ báyìí tí Jibril bá sọ tán yóò sọ wá jí padà yóò wá ní Ọlọ́run bá sọ ayé báyìí kalẹ̀ ayé yẹn lọ́sọ̀ kalẹ̀ ni wọ́n lùlù sí lófin kọrin lófin sí ẹyẹ nílẹ̀ Yorùbá yìí táwọn wà yìí orígbó yẹn pọ̀ gan-an táwọn yẹn ń ṣe lábala ká máa fi àyà Kùránì sí ẹyẹ àbí kọ́ máa fi àdísì sí ẹyẹ wípé àdísì wò ànábì wò súnà wò àbí kọ́ máa fi súnà ànábì sí ẹyẹ wípé ẹwọlé ha ẹ̀rí bó ṣe dàkan bójú ọ̀dà bíi lágbájá ẹ̀rí bí ṣe ń bọ̀ ọ̀dà bíi eégún sórí tó ń sọ yẹn sórí tó dàbójú yẹn sórí òun gangan kó fi sí ẹyẹ tó bá jẹ́ pé kò bá lò ní òní fi sí ẹyẹ nítorí lò yẹn lójú ọmọ fi sí ẹyẹ yá dé pé ìkànnì gẹ́gẹ́ ló fi ń sí ẹyẹ ó sínú mùsùlùmí má ní káyà fún ọ̀sìn ẹni òfin Ọlọ́run ẹni ẹ̀sìn Ọlọ́run tó o bá ti lè ṣe máa bẹ lọ́nkọ́ lọ́n sí ọ̀run fún àwọn tí ń sìn ṣe kọ́ ọmọ bẹ lọ́nkọ́ lọ́n gbà fún wọn èyí sì dájú kọ́ ọmọ wa fi ṣe yẹ̀yẹ́ òun náà dá o àmọ́ dájú kọ́ ọmọ wa fi ṣe yẹ̀yẹ́ lọ èyàn kírun wájú rẹ̀ dá pàdánù ọ̀rẹ́ alájà yóò tún lè kírun sẹ́rí ilé ìjọba kírun kò ní rí tẹ̀gbọ́ tó irun yẹn gẹ́gẹ́ ní ṣe kíni olókòrìíra ní fi ṣe yẹ̀yẹ́ ó sì mọ̀ pé sìn Ọlọ́run ọba ni òun náà sì gbéra mùsùlùmí ẹwọ́n gbọ́ rẹ̀ bí inú ewúrẹ́ ẹwọ́n gbà ọ̀dà mi sọ̀rọ̀ tọ́ba fọ́nùgbà yẹn ò ní bu mọ́ anabi sì ní àfùlẹ̀ ha anabi ní ẹ̀dánùgbà yẹn sí níta anabi bá ní aṣèkí ni wọ́n gbé jẹ wọn ẹ̀sìn anabi sì ló fi ṣe yẹ lára ẹ̀ ẹni máa fẹ́ sìn sí rẹ ẹni bó ṣe dágbé bóra ó dágbé bóra
ọwọ́n fi jàlúbáàbù sí yẹ̀yẹ́ kódà o èyàn wọ ṣòkòtò kò dé kókó ẹsẹ̀ òun fi sí yẹ̀yẹ́ Ànábì sì ní máa asfala minal ka'bayn minal izar fa fin nar Ànábì ní aṣọ àti ṣòkòtò tọkùnrin bá wọ̀ kò gbọdọ̀ kọjá kókó ẹsẹ̀ o tó bá kọjá kókó ẹsẹ̀ yóò wọ náà kó tó wà lìjánná o àdìsí tó lálàáfíà ni Ànábì lọ sọ bẹ́ẹ̀ onítọ̀hún wa ń bọ̀ jẹ́jẹ́ lọ́wọ́ máa ń kí tẹ́lẹ̀ ẹ̀ máa ń mú kíra yín òun náà bá gbọ́ àdìsí lọ́ba bẹ̀rẹ̀ sí fa sókè bó ṣe nílò kan báyìí lọ́ba bẹ̀rẹ̀ sí fi ṣe yẹ̀yẹ́ kìí sóun gangan pásítọ̀ lọ́ fi ṣe yẹ̀yẹ́ kí ló ń fi ṣe yẹ̀yẹ́ torí pé wọ́n wọ ṣòkòtò tí ò ṣe kí ni ṣòkòtò kó sì má balẹ̀ fọkùnrin yẹn sí ni ọlọ́dẹ abilá wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ọlọ́run bá ní sí ọlọ́run ọba àbí ànábì àbí àyà ọlọ́run ta sọ̀kalẹ̀ lẹ́ẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ àbí sunna ànábì la ta'tadhiru ẹ má wá wíjàre mọ́ ẹ má rojọ́ mọ́ ipe à ń ṣẹ̀fẹ̀ ní àkàwọn gist ní ẹ̀wọ̀n náà mọ̀ pé àmì ni ẹ̀ ọlọ́run bá ní ẹ má wá wíjàre nígbà tí fi ń ṣe yẹ̀yẹ́ yẹn qad kafartum ba'da imanikum lẹ́yìn gbàtẹ́ ní imán wọ́n ti pa imán rẹ̀ lára yín ẹ ti kúrò nínú mùmínì òdodo eléyìí náà máa ń pa ìsìláàmù ní máa ń pa á lára yín sì máa ń ba ìsìláàmù jẹ́ fún yàn kọ́lọ́mọ́sà sọ wá ń bẹ̀ ẹlẹ́ẹ̀keje mẹ́wàá là ń lọ àbí ẹlẹ́ẹ̀keje òun náà ni àsírò ẹlẹ́ẹ̀keje òun náà ni àsírò oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ oògùn abẹ́nú kínní gọ̀ǹgọ̀ ẹ̀rí pé ẹnu rẹ̀ gan straight wọ́n lọ gọ̀ǹgọ̀ torí ìmọ̀ ń lọ ayé yẹn báyìí ni yóò lọ yóò wá parí ẹ̀ sínú jahannama inú náà ọlọ́run ẹ máa tí wọ́n pè lóògùn ẹ má jẹ́ ọ̀dàrú oògùn méjì ló wà oògùn òwòsàn oògùn àárẹ̀ òun dà panadol fẹ́ǹsìkì àgbo egbògi oògùn onírun eré fífọ́ oògùn làkúgbé ọyẹ ìjú àgbo ni o àlọ́ ni àjò ni o ìmí máa ń gba jíjó ẹ ti máa fi po ògì tẹ́ máa mú ìjú ó ṣe kí ni ìjú ọ̀yọ́ kú mbẹ́ èmi àgbo ni agunmọ abatisọdá ṣètùṣètùn oyin lílá fáàrùn ara ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ oògùn wọn pé o àmọ́ ọlọ́run ṣe yẹn ní ẹ̀tọ́ tàdáwá o ìbádàlá ọlọ́run ní ẹ̀yẹ́rú ọlọ́run ọba oògùn wòsàn ọ̀bẹ̀sẹ̀ jẹ́ o oògùn wòsàn ọ̀sẹ̀ kínní ọ̀bẹ̀sẹ̀ jẹ́ o oògùn èyí tí bẹ̀sẹ̀ jẹ́ òun náà la fẹ́ sọ yìí òun náà ní oògùn tá a fẹ́ fi yí kádàrá padà ẹni tá a wá bẹ̀ kọ́ bá wá yí padà kì í sọ lọ́hùn àlìjànú ńláṣẹ́kínní ńlábẹ̀ àwọn èṣù ńlábẹ̀ àwọn gangan wọn ni síhìrù àwọn gangan ni wọ́n kọ́ àwọn èèyàn ọlọ́run wa ma kafara Suleiman walakinna shayatina kafaru yu'allimuna an-nasa as-sihra ọlọ́run bá ní anabi Suleiman lè ṣe kèfèrí o àwọn èṣù ní kèfèrí tọ́lá wọn ni wọ́n máa kọ́ àwọn èèyàn ní síhìrù kí ni pè ní síhìrù òun náà ní oògùn ẹbọ àwọn tá ló ní oògùn yìí gẹ́gẹ́ bí àyà kan àtàkà yìí àwọn tá ló ní àwọn èṣù àwọn ni wọ́n lóògùn ìbẹ́ ní ìtàn pẹ̀lú sírù làákìtì èyí tí wọ́n fi dìyàn wọ́n lọ nǹkan kan mọ́ nǹkan kan báyìí wọ́n pò kọyàn síbẹ̀ ní tí wọ́n ní kọ́ máa ṣẹlẹ̀ àwọn èṣù wà ló lè ṣe nǹkan náà tí wọ́n ti lọ ọmọ ara wọn tán kéde ọmọ fọ wọ́n lọ sípítù wọ́n lóògùn wọ́n ní àwọn ọmọ ti ṣe ẹ máa gbé lọlé ẹ lè fẹsẹ̀ létọ́ tẹ́sítì yìí kò gbé nǹkan kan jáde erisi nfọ òun sì mọ̀ pé nǹkan ṣe òun sírù làákìdì wọ́n fi dèèyàn wọ́n lè ní ọmọ rẹ́rìn tí wọ́n ti wí síbẹ̀ ní ọkàn ọmọ rẹ́rìn náà ni wọ́n lè ní ọmọ sunkún wọ́n lè ní ọmọ wọgbó lọ ọ̀yà wèrè yọ ọmọ wọ mọ́tò káàkiri tó wọ́wọ́ ló fi ṣe kínní tó fi tán yọ wà bọ́ nugbó yọ wà bọ́ sọ́lẹ̀ ọlọ́run wa bì ọ́ pẹ̀lú agbára mọ́jọ́ sí wa mọ́jọ́ sí àwọn ọmọ wa mọ́jà ya wèrè mọ́ fún wa ní wèrè nínú ran a kò sówó tán ní kó wá tò ní kó lẹ̀ tó bá ti dọ̀rọ̀ wèrè kò sí iye tán ní kéèyàn wá tẹ̀ ní wa torí yóò ti kọjá agbára yín bọ́wà ń lé àyà yóò máa já bí òsín lé ní yóò máa bàjẹ́ ara ẹni sọ̀rọ̀ akéde yìí ń ṣẹlẹ̀ tí ọkọ̀ oníríyàwó rẹ̀ bá lásìpọ̀ ara rẹ̀ wọ́n máa lé níta tọ́ba sì ti ń wọlé ara rẹ̀ ń ṣe kíní kò ní lè mọ́ wọ́n ń ṣe é síyàn ara ẹni kó ń ṣe sírù akéde kí wọ́n rí nǹkan mọ́lẹ̀ ẹ gbọ́ bí alájà ẹ̀rì mọ́sọ́ọ̀bù àwọ̀rò ni kìnìún yẹn yóò máa wọ́ èrò wá ó yẹ kálájà ò lè mọ̀ pé àwọ̀rò ọ̀dà alájà ló dúpẹ́ kì í sọ́lọ́ ní ló fẹ́ bẹ̀ ń sẹ́wọ̀n tó bá jẹ́ pé ọlọ́run ló fẹ́ wọ́nà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kí ni yóò ṣe jama yóò ṣe la hawla wala quwwata illa billah bó bá fẹ́rí kalẹ̀ yóò bẹ̀ lọ́nkọ́ lọ́jọ́ wọn ta yóò máa ká sẹ́fúrú la yóò máa ṣe àdúrà yàrá sáàkù rìsíkù ni ọba rẹ̀ sáàkù fún mi lásìkò ọlọ́run ṣe fún nítorí mọ́lẹ̀ yẹn akéde ni wọ́n lọ nǹkan mọ́ nǹkan owó wa rò pé wọn ò ṣèkà pé
nítorí pé òun ọ̀yà yẹn wèrè wọn bá tèèyàn jẹ́ àmọ́ ti bá dáre jẹ́ nítorí ní tó ṣe yẹ ó ti dẹ̀lẹ́bọ àwẹ̀ rẹ ò ní tẹ́wọ́ gbà mọ́ ìran rẹ ò ní tẹ́wọ́ gbà mọ́ ájìrì òwúlò mọ́ dáadáa tó ń ṣe wọn ní kọ́lẹ̀ fún ọmọ torí ó ti ṣẹbọ. ọlọ́run ni wọ́n mi ń ṣáàrì nafathati fil uqad ọlọ́run bá ní ìrìn ànábì masadimi níbi àwọn tí wọ́n máa ń lọ nǹkan pọ̀ tí wọ́n máa fàtẹ́gùn sí fúẹ̀ nígbà wọn bá lọ tán kí n tí wọ́n ń pè síbi tí wọ́n ń lọ yẹn kọ́ mọ́ bá ṣẹbọ ọ̀la ń ṣe àbí ọ̀ṣẹ́ ọwọ́ àbí ọ̀wà ń ṣiṣẹ́ àbí òṣìṣẹ́ àti ọba ṣiṣẹ́ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ọlọ́run ò ní sọ fún ànábì kan máa wáṣọ níbẹ̀ sírù làákìdì nìyẹn ìyẹn wọ́n lọ nǹkan mọ́ nǹkan wọ́n lè fi kọ́ wọ́n lè rí mọ́lẹ̀ wọ́n lè fi sí sàárè òkú àwọn afúnjálàbí wọ́n rí máàrin ọjà wọ́n rí mọ́ ṣọ́ọ̀bù ẹni bá ń ṣe ìsìlámù ẹ̀ ti bàjẹ́ torí pé sírù wa ma kafara Suleiman walakinna shayatina kafaru ọlọ́run láwọn èso tí wọ́n kọ́ wọn ní sírù àwọn ní kèfèrí o ìtẹ́sí ṣe yẹn náà wọ́n fẹ́ fi sọ yín di kèfèrí ni ọlọ́run fi wala yuflihu sa'iru haythu ata ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń ṣe sírù ọlọ́run bá ní wọn ò ní í jèrè láyé àti lọ. sírù ẹlẹ́kẹ̀dẹ̀ takhayil ni sírù irú èyí táwọn ìjọ Fáráò náà lò fún Mùsá àtàwọn ìjọ rẹ̀ tí wọ́n fi ọ̀pá sílẹ̀ àti okùn tí wọ́n wá ṣe sírù sí yukhayyalu ilayhim min sayrihim annaha tas'a látara sírù tí wọ́n ṣe ejò ọ̀pá àtòkùn wọ́n wá dà gẹ́gẹ́ bí ejò lójú ànábì Mùsá àtàwọn ìjọ ẹ̀ kọ́dà wọ́n mú ànábì Mùsá ọlọ́run kádàrá kó mú nítorí pé ọlọ́run fẹ́ fi àrà kan lẹ̀ ya Mùsá la takhaf ọlọ́run ní má bẹ̀rù wọ́n náà ju ọ̀pá rẹ̀ lẹ̀ ó sì ju ọ̀pá lẹ̀ báyìí lọ́pàá bá gbé kíni lọ́ba dejò lọ́ba gbé ewé ejò yẹn mi ẹ̀mí ẹ̀sẹ̀ wá balẹ̀. sírù yẹn ni wọ́n máa ń pò sínú àtíkè fóbìnrin tí ò bá lọ́kọ bí wọ́n ti fẹ́ rajú àwọn búrọ́dà wọn máa ṣe kíni wọ́n mọ̀ lẹ́gà gíní bọ́lọ̀ bá fẹ́ mo fẹ́ fẹ́ èèyàn mẹ́jọ wọn pè lójúmọ́ jọ́ kejì èèyàn mẹ́ẹ̀ẹ́dógún jọ́ kẹta èèyàn mẹ́rìnlá yóò wá sẹ́ẹ̀tì gbogbo aṣẹ́rí WhatsApp yóò máa dá wọn lóhùn lọ́kọ̀ọ̀kan níjọ́ lárẹ́ra yóò máa gbogbo ẹ̀ pátápátá kọ̀ padà nígbélé ọkọ̀ kankan o èyí tó bá padà fẹ́ nínú wọn níjà láàyè fúléwò sá irú wáyé tó àdá lọ́ọ̀ láti bọ̀ táwọn ní í dáa èyí tó bá padà fẹ́ náà níjà ìjẹ̀nu bá ti parí iṣẹ́ ni wọ́n kọ̀ra wọn lẹ̀ kọ́dà àwọn lè máa jẹun lọ́wọ́ ipe ọdún máa mú yọ̀dé wa it's okay iyọ̀ yín ti tó lónìí mo ní kó fún mi ní iyọ̀ kí n fi ṣe ọbẹ̀ ẹ má máa jẹ iyọ̀ púpọ̀ ẹ lápá tẹ́sán ẹ kàn kú lógìkì sẹ́mi lọ́n bá ìwọ lọ́ máa kú ẹ̀yin náà lè máa kú lọ́ba di gbàgbà àlìjánu ti parí iṣẹ́ ní mọ́mẹ́ǹtì yẹn náà fi ní kọ̀dà ká máa fògùn fẹ́ obìnrin torí ìfẹ́ yẹn ó padà tán wọ́n sì padà kọ́ra wọn lẹ̀ àwọn tó wá sóògùn fẹ́ yẹn àti wàhálà ṣírìkì ẹbọ ni wọ́n ṣe ẹni tó wọ́n ṣe kí lòun náà láfínà ẹ̀yà àfa ìlẹ́bọ ẹ má ṣe ògùn fẹ́ máa wò ògùn fẹ́ tẹ̀ ṣe àtògùn tẹ̀ rí ìmọ̀lẹ̀ fáwọn èèyàn yẹn yín sọ yẹn di kèfèrí ni òun pa sílámù ọ̀run ni o kọ́lọ́mọ́sà sọ níbi aburú bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìlú jama ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatul mushrikin wa mu'awanatuhum ala al-muslimin kéèyàn máa ran ẹ̀sìn ìbọ̀rìṣà lọ́wọ́ pẹ̀lú owó àbí pẹ̀lú nǹkan jà àbí pẹ̀lú advice ipò ẹ̀fẹ́ ń sẹ̀yọ̀ lọ́dún ni mo advice yín bẹ́ẹ̀ bá fẹ́ gbé egun yẹn ọ̀nà bí ní kẹ́sí kínní kẹ́ gbé gbà màá sẹ́ni $1 million láti abroad èmi náà fi kun yín lọ́wọ́ tó o bá ti ran ìbọ̀rìṣà lọ́wọ́ wọ́n ti pa ọkọ rẹ̀ ní Islam torí pé bàbá ti ran ìbọ̀rìṣà lọ́wọ́ ìtumọ̀ ẹni pé ó jẹ́ mùsùlùmí torí tá a fi ń jẹ́ mùsùlùmí ni pé wal bara'atu mina shiriki wa ahlihi ọ̀ bọ́pá bọ́sẹ̀ kúrò níbi ẹbọ àtàwọn tí wọ́n ń ṣe ìjọba ní Islam ni al-istislamu lillah tọ́ba tí wọ́n bá wọn dá sí bí ẹ̀sìn wọn wọ́n náà ti di àwọn yatawallahum minkum fa innahu minhum ọlọ́run bá ní nígbà tí bá wọn dá sí ẹ̀sìn wọn òun náà ti di ara wọn wọ́n náà fẹ́ ṣe revival church sọ́yìn pa sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan torí àwọn tí ò ti dé ipe dáadáa ká máa ṣe dáadáa sẹ́ni tí ẹ̀sìn lẹ́sìn wa ara ẹ̀sìn wa ni èyíkéyìí ẹ̀sìn tí bá ń sìn ẹ̀ máa ṣe dáadáa ṣíra yìí àmọ́ tí wọ́n ti dọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ò ní bá dá sí torí lakum dinukum waliya din kálukú wọn bẹ sìn lọ́wọ́ kọ́ wọn wá rẹ ẹ̀sìn bọ̀rìṣà lọ́wọ́ kọ́dà bọ́ jẹ́ pé owó nìkan ló fún wọn wọ́n ti pokò rẹ̀ lẹ́nu Islam wọ́n ní bàbá pásítọ̀ níṣòro wọ́n ní wọ́n admit ẹ̀ gbogbo àwọn ìmáàmù táwa aládùúgbò lálẹ́kì á san bíìlì tí ó bá lówó ẹ̀ kí ló dé tẹ́ ẹ fi san bíìlì èèyàn ní bàbá pásítọ̀ ìyá ẹlẹ́fun wọ́n ní ọmọ rẹ̀ kò rówó ṣe wàhálẹ́kì admission fẹ́ bọ́ mọ́ṣáláṣí láti dáwó tá a lè gba admission fún kínní ọmọ ayẹlẹ fún òsànìyàn sì ń bọ
ìyàtọ̀ ń bẹ láàrin ká ṣe dáadáa sí ẹni tí èsì lẹ́sìn wa àti ká kún wọn lọ́wọ́ lérí ẹ̀sìn wọn aláàtìgbàrin yẹn yé ẹni ìyá tá a wá ṣe dáadáa sí yìí Sunday tá a ṣe dáadáa sí yìí ní wọ́n lọ ṣọ́ọ̀ṣì lónìí ká mú ọba fún envelope ó ní àwọn ń ṣe àwọn kọ́ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ kí wọ́n náà dá sí àbí wọ́n ṣèkórè sọ ma pé èyí ti kúrò ní pásánà ó ti di kíni ó ti dọ̀rọ̀ ẹ̀sìn lákùndínú kan má dá sí ọlọ́run tó bá dá sí wọn lọ́hùn ó pọ̀ ọkọ̀ rẹ̀ ń bí wọ́n máa yẹ tàwọn ńláhùn mínkùn ọlọ́run tẹ̀yìn bá lọ lè pàdé àpapọ̀ mọ́ wọn lérí ẹ̀sìn wọn fọwọ́ mí nìhun òun náà ti dára wọn àyà náà nìyẹn afáàkànṣọ láìpẹ́ yìí ti sọ wórówóró ó ní àwọn dáwó fáwọn pásítọ̀ lè kéwọ́ àwọn pé kàn fi kọ́ ṣọ́ọ̀ṣì pé bàbá àtòun ló sì ní káwọn dá owó yẹn kéwú dàrú ni o ti APC tí má ti náwó sínú PDP wọn ó pọ̀ ọkọ rẹ̀ rẹ́ ń bí àbí òní parẹ́ ọ̀rọ̀ dàrú wàláì kò rújú kódà tí wọ́n ti ń gbọ́ báyìí pé wọ́n lọ sẹ́ndí 10 million fún PDP dọ́kẹ́jì wọ́n tẹ̀sí kínní wọ́n pọ̀ ọkọ rẹ̀ tọ́ bá ti lè náwó sínú ẹ̀yọ̀ wọ́n ti pọ̀ ọkọ rẹ̀ ní Islam ibi tá à ń lọ gan nìyẹn bọ́ọ̀ bá ti náwó sí ṣọ́ọ̀ṣì pé kán kún dáadáa ipe ẹbí àwọn àjọ wà ní àdúgbò nìyà àjọ wà ní bíṣẹ́ nìyà wọ́n sọ rí bù torí pé ẹ̀sìn wọn máa ga ẹ̀sìn tí wọ́n máa ṣe kínní yóò máa lọlẹ̀ torí pé àwọn ń pèpè àwa náà ń pèpè bí wọ́n bá wọn náwó sọ̀hún yẹn wọ́n máa rí pèpèpè àwọn ọmọ wa náà ni wọ́n máa ṣe kínní ni wọ́n máa dára wọn látara bẹ́ẹ̀ ẹ má jà ṣe mistake yẹn o ìyàtọ̀ ń bẹ láàrin ká ṣe dáadáa sẹ́ni tí ń ṣe lẹ́sìn wa àti káràn ẹ̀sìn ẹ̀ lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹsàn ẹ̀yàn mayami òun náà ni ẹni bá dàdí sọ́kàn pé ṣe òfin ọlọ́run mú òun máa ń tòun o òfin ọlọ́run ṣe kí ni kò mú òun tòun o ẹ̀yin ni wọ́n ní kẹ́ gbààwẹ̀ àwọn ò gbààwẹ̀ o bẹ́ẹ̀ sì ni mùsùlùmí ni wá àwọn ò kírun mọ́ mùsùlùmí sì láàmà jẹ́ àwọn eléyìí àwọn oníṣúfì ni wọ́n máa sábà máa kó sínú eléyìí wọ́n ní taraktu salatakum wọ́n ní àwa ti fìràn yín lẹ̀ àwọn ọmọ bá yín fèrè gbálẹ̀ ọ̀kan nù àwọn onífà yín ní usalli bi Makkata aláwọ̀ kírun ní mọ́sálásí yìí Mákà làwọn ti ń kírun mo ní Mákà bò àríyìn láyé láàrin yín lára sáré ń bí wọ́n ní ẹ̀fìn yẹn lẹ̀ Ànábì wẹ́ Madina Ànábì ti kírun Ànábì yẹn sọ fáwọn sàhábà gbóhùn kírun ní Mákà mọ́tàn rẹ̀ òfin ẹ̀sìn ọ̀rọ̀ yẹn lélérí ẹ bọ́ bá ti yọ òfin ẹ̀sìn kúrò ní ọrùn èsì muslim ọ̀tọ̀ ní kéèyàn mọ́ ṣe sìnà ẹgbẹ́sẹ̀ ńlá ni ìyá sì mẹ́mbẹ́ àti wàhálà ọ̀tọ̀ ní kéèyàn sọ pé sìnà èso ọ̀ràn yàn kéèyàn òfilẹ̀ kéèyàn sọ̀rọ̀ yàn kéèyàn ṣe kíni kéèyàn òfilẹ̀ ìgbé kéèyàn haram yẹn wọ́n gbókò ẹ̀rẹ́nu islam ọlọ́run sọ̀rọ̀ wọ́n náà ṣe kíni wọ́n náà sọ tiẹ̀ olówó èlé yín ṣe lọ́ọ̀ ni ẹni tó ní kò sówó èlé owó èlé àwa kọ́lọ̀ ń bá wí àwa ti kọjá ká kọ́lọ̀ máa bá wa wí lérí owó èlé wọn lé léyìí ó ti di kèfèrí nítorí pé òfin ọlọ́run ọba ọlọ́run wa máa yẹ tẹ́gẹ́ gẹ́gẹ́ islam dín nàfàlà yóò kábàlà mí nù nítorí wọ́n ti yàtọ̀ sí islam ọlọ́run nígbà islam tó sì mú wa ó lófin òfin náà ni wọ́n ń pè ní islam ọ̀rọ̀ yẹn ní lérí gbogbo wa ọ̀kan ló lè kí sẹ́wù kan nínú ramadan abáṣáyé ni wọ́n pè ó wà ń Dubai yìí kó tó rí sunna òun náà bá lọ́dọ̀ ó lè kí sẹ́wù olówó sì bá àwọn mòrídì àti sẹ́wù tí wọ́n ń fi òróró jẹsù lọ́sàn-án ramadan òun á wò pé àbí ojú òun lọ́sàn-án ramadan wọ́n ní sẹ́wù wa ní awúwa minna sára wa ni àbí kì í sára wa wọ́n ní wọ́n tẹ̀sẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa ni lójú ọmọ yà á lẹ́nu ṣé wọ́n ní awo ni àbọ̀gbẹ̀rì ni òun tí wọ́n lójú wíńdò ó tí wọ́n wọ̀ ọ́ lọ́ọ̀kan pé àbí ọ̀tọ̀ ní tóun ṣe kí ni àwọn ṣé wàá sọ fún pé ẹ sọ fún kọ́ wá darapọ̀ mọ́ wa kọ́ wá wùsùl má yòrì náà yìí lálẹ́ àmà ní yàtí mi ń bá bí Tìjàní ìdí wọ́n ṣe ń bẹ̀ nìyẹn o wọ́n ní gbogbo ẹni tí máa fẹ́ rí ojú rere Ọlọ́run Tìjàní àníkọ́ wá ṣe kí ni wọ́n darapọ̀ mọ́ ọ̀kan ní ìrun zikiri ká máa kírun kálíbà àrántí Ọlọ́run wọ́n á kí mo sọ̀lá tẹ̀lé zikiri àwọn tí ń ṣe zikiri ìgbà wọn ní kí ẹ máa kírun kálíbà àmọ́ àrántí Ọlọ́run àwọn tí ń rántí Ọlọ́run rẹ̀ di kíló dáàtò máa ṣe kí ni èyí dáàtò máa wá kírun nídìí bẹ́ẹ̀ àdáwò bẹ́ẹ̀ Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa o
níparí al-i'radu an dinillahi kulliyan kéèyàn ó fẹ̀sìn lẹ̀ pátápátá kó ló wọn máa jẹ́ mùsùlùmí àmọ́ òun ò ní ṣe kankan nínú ẹ̀sìn àbí kéèyàn jáde kúrò nínú islam ipò mi ò ṣe islam mọ́ kọ́ mọ wá retí pé gbogbo iṣẹ́ tóun ṣe ilé ayé ìwọ̀n wọn bá lọ́rùn nígbà tí ló ṣe islam mọ́ gbogbo tó ṣe sẹ́yìn wọ́n ti ṣe kíni wọ́n ti pa gbogbo rẹ̀ tó bá fẹ́ padà sínú islam ó ṣe bẹ̀rẹ̀ mí ni ọwọ́ àkùdé tó fẹ́ jáde láyé ọ̀hún ò pé ẹ tó bá ṣe kú sí inú ẹ̀sìn mi náà èyí tí mo ti ṣe yẹn náà ọ̀hún bá lọ́rùn ìrọ̀rùn nígbà tí ló ṣe mẹ́yẹn wọ́n ti bà gbogbo ẹ̀sìn jẹ́ nídìí bẹ́ẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé akọ́sí kan nínú mẹ́wẹ̀ẹ́wá yìí o kọ́lọ́mọba aláàkọ́ mọ́sà mú wa dúró kọ́lọ́mọba aláàkọ́ fẹ̀sìn yẹn kó fi yé wa jù báyìí lọ kọ́lọ́mọba aláàkọ́ tọ́ wa sọ́nà kọ́lọ́mọba aláàkọ́ ṣàánú wa ẹ dákun torí tọ́lọ́mọba wa ẹ rí i pé bí n ṣe ń sọ ní máyà wa bí n ṣe ń sọ ní máyà wa nítorí pé n tá ń sọ yìí ó ní ṣe pẹ̀lú áyà ẹni sì kọrun ẹni pé ọsá kèsì oyè lẹ́yìn nǹkan mẹ́wàá yìí òní wọ́n pè ní Sheikh Muhammad bin Abdul Wahab An-Najdi rahimahullahu ta'ala rahmatan wasi'a àfáàyàn ẹ̀rí tí wọ́n kó bítìn bu àfáà tọ́lá àfáà ti lọ tipẹ́tipẹ́ àwọn yẹn ni wọ́n dá àwọn mùsùlùmí padà sí ìsìláàmù pilẹ̀ ìsìláàmù yìí táwa báyìí ìsìláàmù ká máa kírun ká tó máa dáwó sí ṣọ́ọ̀ṣì ká máa kírun ká máa dáwó síbi ẹ̀yọ̀ ṣe é mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ láìda àwọn ni wọ́n wá pè àṣà kìsì pé bí n bá ti náwó síbẹ̀ òun ó ti kó ń bì wọ́n sì máa yà wá àwọn ni wọ́n pè àṣà kìsì pé ẹ̀fà wọn ṣéwù lẹ̀ lọ́rùn ọlọ́run ni ẹ máa pè ṣéwù ẹ dákun ṣé gbogbo tí sèkè Muhammad Buhari tí wọ́n wí yẹn ọgbọ́ ọpọlọ mi àbí ọ̀rọ̀ àwọn jàmá àwọn ni wọ́n pè àṣínú àkíyèsí pé ẹ má so oògùn mọ́ ọlọ́run ni ẹ gbára lé ní tẹ̀ ń wá lọ́dọ̀ oògùn yẹn ọ̀dọ̀ ọlọ́run ló wà òun ní sì fún yàn baba aláwo àti baba adáfá àti àfọ̀njálàbí tó lóun fẹ́ sóògùn owó fún òun náà ní ó rí i pé owó tó bá mú àwọn owó náà ni ó fi pèlò nínú ẹ̀ lóun náà ti ṣe kínní lóun náà ti jẹ kọ́dà tó bá ti tèdè yóò máa fi fóònù lé ọ káàkiri pé alájà iṣẹ́ yín ti parí ẹ mọ́ bọ́ ẹ̀yin náà máa lò ó bàbá yóò nílò kí ni bí olóní bọ́ ṣe àbí ẹgbẹ́ fàkọ́ bí káwọn náà máa lò ó ká máa ta mọ́tò lájà àbí ká máa lọ Hong Kong ká máa lọ Washington ẹsẹ ti dàrú ńlẹ̀ Yorùbá ẹjẹ adó táwọn afa sunna nínú àwọn afa táwọn afa sunna tá n gbà má lára wọn òun náà ní Sheikh Muhammad bin Abdul Wahab gbogbo tó bá fẹ́ rí sáàsì wọn kó lè kàtẹ́rà wọn má kàtẹ́rà ọ̀tá wọn tó o bá ń kàtẹ́rà ọ̀tá nàbì oyè kí ni wọ́n máa sọ síbẹ̀ wọ́n máa bú ànàbì bọ́ọ̀ bá ń kàtẹ́rà ọ̀tá Abu Hurairah kí ni wọ́n máa sọ síbẹ̀ wọ́n máa bú wọ́n dẹ̀ máa parọ́ ma wọ́n bá ń ka tírà ọ̀tá Sheikh Muhammad Abdul Wahab oyè wọ́n máa sọ̀sọ́kùsọ nípa wọn torí pé bàbá fọ́sẹ́ bàbá jásẹ́ bàbá fọ́sẹ́ bàbá sì jásẹ́ inú àwọn iṣẹ́ tí bàbá fọ́ iná nírú àwa yìí Tìjàní àlàwà ń ṣe tẹ́lẹ̀ nígbà ka tírà bàbá làwọ̀ ṣe má bàbá ti jí láàrọ̀ báyìí wàyà akitọ́ wàyà àwùtá ibadallah ijalala ajibu yasawil amdad apẹ̀yẹ ni ẹ ṣàánú wa sẹ́yìn eré lọ́yẹ̀ ká máa pè àbọ̀lọ́run tó dá wọn sáwọn ní kankan lọ́wọ́ tẹ́lẹ̀ fún wa ọlọ́run ní òun súnmọ́ yín jí ká sọ̀rùn lẹ bàbá jásẹ̀ bàbá òjásẹ̀ ẹ wá orí wa tó ti kú ní alikọ̀ sáwí èèyàn kan èèyàn méjì lẹ́ẹ̀ma bá mọ́sálásí kọ̀ọ̀kan sí i adébọ́sálásí kan jó ní èèyàn kan náà lábá obìnrin kan jòkó lẹ́yìn lónìí kan bàbá náà jòkó mọ ní o ti tán èyí tó ń ṣe táwọn yẹn fi tú ká mọ́ lójú ọ̀sẹ̀ mọ̀ pé yóò dá kó o tún ṣe kó o tún sílámù rẹ ṣe níbo lásán ti wá aṣọ bàǹdìrì tẹ́ ló mọ́sálásí yẹn níbo lọ́gbà wọnú ẹ̀sìn ṣọ́ọ̀ṣì wọ́n ti ń lùlù bàbá yìí ló jẹ́ àmọ̀ pé ìsìláàmù tá nàbì mú wa ní ká ṣe ká má ṣe ìsìláàmù táwọn yẹn sọ ìsìláàmù dá kálíbà rí ọ̀nà ọlọ́run tọ́lọ́lọ́ ní wala tamutunna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú ẹkú ní mùsùlùmí ìsìláàmù tọ́lọ́ ní akú sínú òun náà ní ìsìláàmù tá nàbì ṣe kìí ṣe ìsìláàmù àrọ́dàrọ́dà tá à ń ṣe kíni tá à ń ṣe ń bí tí wọ́n ní ẹ̀sìn òní ká má sọ̀rọ̀ ilé inú òrò yẹn láti kú tẹ́lẹ̀ wọ́n yìí tá a mọ̀ sí islam òrò láfílẹ̀ tá a fi di muslim wọ́n yìí tá a mọ̀ sí islam láti mọ̀ sọ̀rọ̀ àfa kan mo lè ba inú àwọn àfa àtọkọ wa ń kéwú mo ní ẹ má ṣe ṣíríkù mọ́ ó ní ṣíríkù lòún ṣe mo ní ẹ̀ ń sògùn tajà fáwọn ìyá ọlọ́run ló yẹ kẹ́ lọ́ wọn mọ́ ọlọ́run ọba ní ma jẹ́yàn ọ̀tá òun ní ń darí gbogbo èrò àti tí ń lọ àtẹni tí ó rajà àtẹni tí ò ní rà ẹ sì fún aládùúgbò tó máa ṣe kíni tí wọ́n máa ṣe bàbá ní tóun máa ṣe tóun ni pé òun bu ọṣẹ sínú ké funfun pẹ̀lú àwọn èròjà rẹ̀ bí àwọn ewé bí eré agilintí bí àwọn ètò wọ́n wá gbé fún alájà pé ẹ máa gbé lọ ẹ máa lọ lè wẹ̀ àmọ́ ẹ má fọkàn sí ọṣẹ yẹn o
ọlọ́run ní kẹfọ́ kàn sí fìtínà ti dé àbí fìtínà òde níbi àmọ̀pọ̀ náà ọba lẹ́fẹ́ kọ́ fọkàn sí kí ló dé tẹ tó wá ní kọ́ mọ́ wọ ilé yìí náà kún àṣẹ ọlọ́run nìkan ò lè dá ṣiṣẹ́ ní orígbà tó bá rọ́ṣẹ́ tọ́ṣẹ́ bá ran ọlọ́run ọba lọ́wọ́ pẹ̀lú àdúrà kó tó gbà á ẹ̀sìn kílà ó tabaraka lazi biyadil mulk ọlọ́run gbogbo ń tẹ́ wá káàkiri ayé ọlọ́run ọwọ́ mi lọ́wọ́ wọ́n wà ala kulli shay'in qadir mo dẹ̀ lágbára láti ṣe fún yín ó ní èyí tẹ́ fi kún náà ló jí kọjá sí kíni kójú ọjà sẹ́bọ̀ òní ó jẹ́ ìbọ̀rìṣà ìmúrogún papọ̀ mọ́ ọlọ́run torí ẹni tó wẹsẹ̀ àníyàn tó ní sọ́lọ́run ọba yẹn iná ló ní sọ́sẹ̀ yẹn kò dàrú bí ìbá gbọ́ sẹ́bọ̀ láti Ògbómọ̀ṣọ́ àbí láti ilẹ̀ Yíbò ṣe àmọ̀ pé yóò fẹ̀mí sí pé kí náà fẹ́ ṣe nǹkan kan fóun ìmánì ẹ̀ náà òun náà òun tó ní yẹn ọlọ́run ló yẹ kó ní sí ọlọ́run ní máa ṣe torí ẹ̀ ló fi dẹ́lẹ́bọ̀ nídìí bẹ́ẹ̀ Islam wa ìjáde tó ń ṣe àkúwò ẹlòmíì ọkọ̀ ọdún kan fún ọlọ́mọdé wa nù wọn kọ́lọ́mọ ajágùn lẹ́mẹ̀ẹ́sìn ẹlòmíì ó kú 50 years ẹlòmíì ó kú 100 years tó jáde láyé ó padà kúnjọ kan náà ni ìjọba tó bá kú àfa kankan ò ní gbọ́lẹ̀ òun wọ sàrí ìbáyìí márùn búkà wọn kọ pariwo àwọn màláíkà àtàlọ́lọ́wọ́n bá rẹ táàrin wa àtọ́lọ́mọba ti dàrúkú tó jáde láyé ọbẹ̀rẹ̀ wàhálà nù táyé parẹ́ bọ́lọ́mọba wa gbé wa dìde ọ̀sẹ̀ wa wọná tó ní jáde mọ́ ọbẹ̀ lọ́wọ́ ọlọ́mọṣẹ́wà lọ́mọ náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والسلام عليكم ورحمة الله وبركاته أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت